láì ní tó nà pẹ́nu mo rí fídíò kan tí bóyá Ato Olóòlù náà pé bàbá ni ó wá sọ̀rọ̀ sí bàbá wa ọba Olúwo ó tún wá pa irọ́ ó parọ́ ọmọ tí wọ́n sọ pé ó ya fọ́tò Olóòlù yẹn tí ò lè ya fọ́tò Olóòlù ó parọ́ ọmọ lọ́mọ irọ́ kí ló pa ó wà ń bẹ̀ ó wà nú àwọn ẹni tó ní kó wá súre fún ọmọ yẹn níjọ́ yẹn tó jẹ́ pé òun ló súre fún ọmọ yẹn níjọ́ ni wọ́n máa ń bí níbèrè pé wọ́n bí ọmọ yẹn níbèrè pé ìwọ ọmọ yìí ó ǹjẹ́ ó ya fọ́tò Olóòlù ọmọ yẹn dẹ̀ dúndùn pé òun ò ya fọ́tò Olóòlù àwọn Àmọ̀tẹ́kùn àtàwọn ẹni tó dúró lòun ya fọ́tò ẹ̀ but máa yẹn torí pé márùn yìí ni mo sọ ẹni tí mo sọ yìí torí wípé ó fẹ́ score goal ó wá jáde àpárọ̀ ọmọ yẹn pé ọmọ yẹn ya fọ́tò Olóòlù but ìgbà tẹ́ wọnú nú ọ̀rọ̀ tó tún sọ ó tún ní àwọn tó ń gbé orí ọmọnìyàn tẹ̀lé Olóòlù àwọn yẹn ló ya fọ́tò wọn ok dasí pé kò ya fọ́tò Olóòlù ó ya fọ́tò àwọn tó ń gbé orí very good ó confirm pé orí èèyàn tó wọ́n bí pé ó gbé orí èèyàn oníbẹ̀rì orí èèyàn àbáyé nígbà ẹ̀ṣẹ́ púpọ̀ kò ní bàjẹ́ fún yín fídíò yẹn ni ó ló gbé orí èèyàn orí ọmọnìyàn tó fi lè mú Olóòlù gbé orí ọmọnìyàn ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà kílẹ̀ wò orí ọmọnìyàn lọ́wọ́ Olóòlù ó lè ní kí nìyẹn ṣèbí kò mí Olóòlù gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n àwọn atọ́kùn ẹ̀ gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n gbogbo ẹni tó bá tẹ̀lé Olóòlù ọlọ́pàá gbọ́dọ̀ kó wọn ni torí pé orí èèyàn wà lọ́wọ́ Olóòlù òun ló sọ máa ló sọ máa pílẹ̀ wàá gbọ́ fúnra ẹ̀ ó gbọ́ mi wàá gbọ́ fúnra ẹ̀ ọlọ́pàá Olóòlù must be arrested orí ọmọnìyàn àbórí yín dàrú ni ṣé ó tún ẹni tó sọ bẹ́ẹ̀ ni. máa yẹ kọ̀ọ̀fọ́ọ̀mù ó ló gbé orí èèyàn ẹ̀yà ọlọ́pàá Nàìjíríà ẹ̀dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ Olóòlù ó ń gbé orí ọmọnìyàn ó lè ní ṣèbí òṣàtọ́ ti ń bọ́ ilẹ̀ Yorùbá ni orí èèyàn ló gbé tẹ̀lé sórí ẹgbẹ́ gbórí èèyàn kò tún kọ́ mísíkà dájú pàwọ́ èmi náà lè gbórí èèyàn dání ẹ̀sọ́ yẹn èèyàn ọlọ́pàá tó lóòlù bá lè gbórí èèyàn dání èmi náà lè gbórí èèyàn dání nìyẹn mo rí kí ni fídíò kan ẹni sùúrù kí wá ní òfin tó mú subhanallah tó bá fi lè mú yín tẹ arrest pásítọ̀ yìí torí pé ẹ rí orí èèyàn 100 orí ọmọnìyàn lọ́wọ́ ẹ̀ mọ̀ ń bọ̀ pásítọ̀ yìí orí èèyàn 100 ló wà lọ́wọ́ ẹ̀ yìí orí ọmọnìyàn 120 human skull òun nìyẹn lọ́wọ́ níwájú pásítọ̀ yìí nílọrin 120 human skull wọ́n dẹ̀ arrest yẹ Olóòlù wá gbé orí èèyàn dání kí lẹ ṣe sí ẹ̀dẹ̀ arrest pásítọ̀ yìí òfin tó mú pásítọ̀ yìí ló mú Olóòlù ó kù kan àwọn kan náà wọ́n mú wọn ọlọ́pàá mú wọn ó ti pẹ́ wọ́n ti máa wọlé wọ́n ti padà mi ìmọ̀ bí wọ́n fọwọ́ lẹ̀ but kí lè arrest wọn fún torí pé borí èèyàn lọ́wọ́ wọn òfin yẹn náà ló mú Olóòlù ó yẹ ká lọ mú Olóòlù ká lọ ti òun náà mọ́lé ni Olóòlù gbọ́dọ̀ wà lẹ́wọ̀n má yẹn sọ máa plé ẹ máa gbọ́ ẹ máa fi sùúrù gbọ́ mọ́ ń bọ̀ mo fẹ́ wá àwọn ibi táwọn yẹn náà ti gbé àwọn bẹ́ẹ̀ sì kàn mú wọn ọlọ́pàá ló mú wọn ní òsì gbé àwọn yẹn náà kórí èèyàn dání tó Olóòlù bá fi lè borí èèyàn dání dasú pé bí ìbá ti ẹ̀dá àwọn yẹn lé tí ìbá lé náà ti dá 120 human skull ti dá ti wáyé tí ìbá rí 120 human skull dasú pé ẹ̀wọ̀n ilé gbé orí èèyàn dání kí wọ́n lọ́pàá arrest àwọn ẹlẹ́ni fún kí wọ́n làwọn ọlọ́pàá Nàìjíríà arrest àwọn èèyàn fún Olóòlù gbé orí èèyàn dání kí lẹ̀yìn ọlọ́pàá ṣe kí lẹ ṣe sí ó ń gbé orí èèyàn káàkiri Olóòlù gbé orí ọmọnìyàn kiri kí lẹ̀yìn ọlọ́pàá ṣe sí orí èèyàn làwọn ìpìlẹ̀ kọ́kọ́ ìtẹ́bá gbogbo tó wà lẹ́yìn gbogbo tó wà lẹ́yìn orí èèyàn ni o gbogbo tó wà lẹ́yìn gbogbo tó wà lẹ́yìn orí èèyàn ni o 120 human skull òun lẹ̀ ń wò lẹ́yìn 120 thank you o ṣe o kó alájà Táíwò ọlọ́pàá fẹ́ lábàríkà orí èèyàn 120 lélẹ́yìn orí èèyàn 120 òun lélẹ́yìn ok ní òsì dẹ̀ gbé òun rèé ní òsì ló gbé 120 human skull òun lọkùnrin pásítọ̀ ló gbé kí wàá ló ṣẹlẹ̀ sọ́lọ́ọ̀lù tó gbé orí èèyàn dárí kí lẹ́fẹ́ ṣe sí mọ́mọ́ àbá play fídíò yẹn àbọ̀ irú wọ̀nyí o tún bú bàbá Olúwo o tí mọ̀ kọ̀kọ̀ kí ni ìyàtọ̀ Olóòlù tó gbé orí èèyàn dání àti pásítọ̀ tó ná kí orí èèyàn 120 mọ́mọ́ àwọn o máa sọ fún ẹ tó máa wọlé sọ ó wà ní fọ́nrán yẹn o máa sọ ọmọ bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí ọmọnìyàn ó ní orí tó máa ń gbé tẹ̀lé mo fẹ́ play fídíò ẹ̀ tó fẹ́ gbé wá sí ìgbà kárí
bẹ́ẹ̀ ká rí fídíò yẹn tó ti fẹnu ara ẹ̀ sọ pé orí tó máa ń gbé tẹ̀lé orí èèyàn orí ọmọnìyàn lọ́wọ́ olóòlù òun ló sọ ẹgbọ́n lẹ́nu ẹ̀ bàbá yìí ló sọ òun ló sọ yín ló sọ inú ẹni tó sọ yìí òun ló sọ fídíò ibi tí mo ti rí fídíò ni mo ti gbé o má bínú ẹgbọ́n lẹ́nu. ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fẹ́ràn. sọ̀rọ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn ṣẹ́gbọ́n ó wà nù fẹ́ràn ó yẹn. kọ̀nfàmù ọkùnrin yìí kọ̀nfàmù pé wọ́n gbé orí èèyàn tẹ̀lé olóòlù orí ọmọnìyàn ẹ̀yin ọlọ́pàá nàìjíríà kí lẹ ṣe sí àbí tó lóòlù tó bá bèbè ti jẹ lọ tó ń gbé orí ọmọnìyàn 120 dání èmi náà yẹn dáṣọ láti gbé orí èèyàn dání nìyẹn yes torí pé olóòlù lè gbé orí èèyàn dání èmi náà lè gbé orí èèyàn dání pásítọ̀ tó gé orí èèyàn 120 yìí tó gé orí pásítọ̀ yìí pásítọ̀ yìí tó gé orí èèyàn 120 yìí ẹ gbọ́dọ̀ release pásítọ̀ yìí náà kó náà máa kó orí èèyàn kiri owó ẹ̀ dájú sí olóòlù gbé orí èèyàn 100 pásítọ̀ yìí gbé orí èèyàn 120 dání wọ́n dẹ̀ mú pásítọ̀ yìí olóòlù náà wá gbé orí èèyàn wọ́n gbé orí èèyàn tẹ̀lé lẹ́yìn má wàá sọ pé ṣèwórí ọmọ ẹ̀ ní ṣèwórí àwọn aráàlú ẹ̀ ní ṣèwórí kò sẹ́ni gbogbo wa kọ́ la ní ara wa yìí ọ̀ndà ìjọba la wa ìjọba ló ní wa ìjọba ló lágbára wa lórí ìjọba ló lè fún wa rọrùn tó bá wọn àmọ́ mọ̀ ní ọ̀rọ̀ pọ̀ kọ́ lórí rẹ̀ ẹ̀yọ́ lọ́pàá tẹ́ ẹ̀ bá lọ àrẹ́sì olórí tẹ́ bá ní mú èèyàn kan ẹ̀ka women's call mọ́ lọ́wọ́ ní ti bá bá yín fà lọ́ọ̀lá ẹ̀ ti ara yín ẹ lọ àrẹ́sì olórí sí orí èèyàn wà lọ́wọ́ ẹ gbọ́ lẹ́nu àwọn atọ́kùn àbíkí làwọn ilé bá lè jẹ́ sí. ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fẹ́ràn yẹn. ṣẹ́gbọ́ orí èèyàn bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn ṣẹ́gbọ́ ó wà nù fẹ́ràn yẹn. ṣẹ́gbọ́ o ti gbáwùjá rẹ̀ ìjọ ti tọ́lẹ̀ nù ẹ̀ báyìí ẹ̀ mọ́ tó fẹ́ fọ ó fẹ́ fi nọ́ọ̀kì ọmọbìnrin yẹn pé ọmọ yẹn ṣe fídíò ẹni tó wà lẹ́yìn olóòlù tó gbórí èèyàn dání ó sọ ó padà sọ ohun tó sọ náà nìyẹn orí ọmọnìyàn wà padà mú kórókùn rẹ̀ ó fọ kórókùn rẹ̀ ó ti fọ́ rẹ̀ lẹ́pọ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ lọ àrẹ́sì olóòlù ó gbé orí èèyàn orí ọmọnìyàn ó gbé sọ̀rọ̀ dágbére nù ẹ̀. ni ọmọbìnrin yìí yà fọ́nà olóòlù. òtítọ́ ló yá. ṣẹgbọn ó tún parọ́ mọ́mọ́ yẹn ó parọ́ mọ́mọ́ yẹn pọ́mọ́ yẹn ya fọ́tò olóòlù ó ń bí pín sí ẹ̀sùn ọ̀pọ̀mọ́ yẹn ya fọ́tò olóòlù olóòtítọ́ ló yà ẹ gbọ́dọ̀ parọ́ lọ. olóòlù gangan ló jà bí àwọn èèyàn ti ń bẹ lẹ́yìn olóòlù. tí a bá wo fọ́nrán yẹn àwọn tó jẹ́ bí àwọn olóòlù wà mẹ́. àwọn olóòlù so ti o ti parọ́ òyìnbó gba ọ̀rọ̀ gbọ́ lẹ́nu ẹ̀ mọ́ o ti sọ pé kọ́kọ́ gbọ́n tọ́kọ́ wí wọ́n bèrè pé sọ ya fọ́tò olóòlù onítòrí òdodo lóyà ẹ̀yà ní sòrò tuntun wí. tí a bá wo fọ́nrán yẹn àwọn tó jẹ́ bí àwọn olóòlù wà nù fọ́nrán yẹn. wọ́n ti ya fọ́tò olóòlù. ni ọmọbìnrin yìí yà fọ́nà olóòlù. òtítọ́ ló yá. olóòlù gangan ló jà bí àwọn èèyàn ti ń bẹ lẹ́yìn olóòlù. ariwo yín pọ̀ yín kẹ́hìn kọ́ o. tí a bá wo fọ́nrán yẹn àwọn tó jẹ́ bí àwọn olóòlù wà ńbẹ̀ so ti ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fọ́nrán yẹn orí èèyàn orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn ó wà nù fọ́nrán yẹn so tó ń bá dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kọ́ tọ́ ó kù òkùnrin mọ̀lẹ̀ Rasidi Olúwo ó dùn mí fún un torí pé mi ò rò pé ó ní làákàyè jìnnà sí gan ó jìnnà sí because òun mọ bí wọn ṣe ń dá sọ̀rọ̀ sí wọ́n tó jẹ́ pé oníyàwó lé. tíyàwó sá fún un lé. ẹ gbọ́rọ̀ burúkú lẹ́nu ọkùnrin yìí wọ́n ó sọ pé bàbá wa ọmọ Olúwo mẹ́jọ dá sí bẹ́ẹ̀ àwọn tó níyàwó tíyàwó sá fún ọ Rasidi ó bẹ́ẹ̀ pé wọn ó ní pé wọ́n gọ̀ǹgọ̀ ó ní pé wọ́n gọ̀ ó tún fi gọ̀ǹgọ̀ kọ́rùn ìwọ́n dákọ̀ Rasidi ọmọ Olúwo pé wọn mẹ́jọ tuntun wí ẹgbọ́n tó wí ìwọ́n gọ̀ǹgọ̀ bó ṣe wà ó gọ̀ kó sẹ́ tó gọ̀ tó ẹ gbogbo Ìbàdàn. orí tẹ́ máa ń gbé tẹ̀lé. onígbògbò tó o bá gbọ́ ọ̀rọ̀ sọ pé o lè bend the statement yẹn tó o bá yẹ kó wọ́n gọ́gọ́ ṣé wọ́n gọ́ bó ṣe lè bend the statement o mọ̀ bó ṣe lè bend the statement ọ̀rọ̀ tó sọ àgọ́ ló fi tó àṣírí olóòlù pé wọ́n gbórí èèyàn tẹ̀lé ifo báwọn èèyàn ti ń sọ ti pé orí ọmọ gbórí tẹ̀lé ìwọ bá ti confirm orí èèyàn ni àgọ́ ẹ ló fi wọ́n gbangba yìí táwa ló gọ̀ nínú bàbá Olúwo tó sọ pé ẹ má ṣe báyìí ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí ìwọ wá gọ̀ wá tó àṣírí olóòlù ta olóòlù máa ṣẹ̀wọ̀n wọ́n máa gbé ó máa ṣẹ̀wọ̀n sọ̀rọ̀ dídí níjọ. so tó ń bá dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kọ́ tọ́ ó kù òkùnrin mọ̀lẹ̀. tí wọ́n lè ṣùwèé nínú ẹ̀ tí ó lágbára. Rasidi Olúwo ẹ gbọ́dọ̀ ó dùn mí fún un torí pé ẹ gbọ́dọ̀. mi ò rò pé ní làákàyè. bàbá tiwa ni wọ́n sọ pé wọ́n ní làákàyè bàbá tiwa ni wọ́n sọ pé wọ́n ní làákàyè ìwọ bá ní làákàyè lórí ó mọ tó bá làákàyè o mọ tó bá kò mọ ni làákàyè yẹ kó fi gbé ọ̀rọ̀ yẹ kalẹ̀ pé lára àwọn ọmọ tó tẹ̀lé olóòlù ó ya fọ́tò wọn ní tiẹ̀ kó wí lásán nìyẹn wọ́n lára àwọn tó gbórí tẹ̀lé o ti fọ́ olóòlù lẹ́pọ̀ Salaam Alaikum wà lórí program tàló sọ̀rọ̀ onítọ̀ rẹ̀ ti kọ́tì ṣé òyìnbó gọ̀ ó ti tó àṣírí olóòlù
olóòlù máa ṣẹ̀wọ̀n eléyìí tó ti sọ yìí ló máa gbé olóòlù dẹ́wọ̀n àlùbáríkọ̀ la kó fẹ́ra kọ̀ mẹ́jẹ̀ ìjọ ọ̀nùkùnrin àníkẹ́rì olóòlù máa ṣẹ̀wọ̀n lórí orí tó ń gbé kiri torí òfin tó mú pásítọ̀ yìí tó gbé orí èèyàn dání òfin yẹn náà àwọn tó mú àwọn tó ń jí orí èèyàn tó ń gápá èèyàn tó ń gbẹ́sẹ̀ èèyàn tó ń gbé gbogbo ẹ̀ tó bá rí ẹ̀yin wọlé ní fọ́tò olóòlù lọ́wọ́ ẹ bá ń sẹ́ndì ẹ̀ síta mo ní ìdí fọ́tò olóòlù gbogbo mo ní ìdí fọ́tò ẹ̀ gọ́gọ́gọ́gọ́ fọ́tò olóòlù gọ́gọ́gọ́ mo ní ìdí ẹ̀ ká gbé ta gbogbo ìrọ̀lẹ́ gbogbo ní gbére ṣé wèrè tó ń wí náà rè gbọ́ tó wí òun á sọ̀rọ̀ sí bàbá ti wá káde sọ̀rọ̀ olúwo ni wọ́n ṣe pé wọ́n ṣe kíní kan ó pọ́n tó ó gọ̀ díẹ̀ gbọ́ tó wí. wọn tó jẹ́ bí àwọn olóòlù wà bẹ́ẹ̀. àwọn olóòlù ẹgbẹ́ sọ̀rọ̀. sọtí ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fẹ́ràn yẹn. wọ́n tún bí orí èèyàn bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn. ṣẹ̀gbọ́n ó tún fi rinlẹ̀ orí èèyàn ẹ kí ló ṣẹlẹ̀ ó tún fi rinlẹ̀ wọ́n ní pé orí èèyàn ó ní ó gbé dání orí èèyàn ó tún fi rinlẹ̀ lọ́pẹ́ kò sí nǹkan kan orí èèyàn kí ni orí èèyàn ẹ̀yin ọlọ́pàá wàláhì tẹ́ ẹ bá gbé ẹni fi ju anybody bọ́ta bónítọ̀ lọ gé orí èèyàn tẹ́ ẹ bá ti lọ mú olóòlù wàláhì tàlà máa tákù ìlọ́nà pé ẹ kọ́kọ́ lọ mú olóòlù rẹ fàwọn ilé rẹ ìrọ̀lẹ́ pa ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ wọ́n ti confirm olóòlù gbé orí èèyàn kiri tẹ́yìn ọlọ́pàá bá ti mú ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ o ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́ máa pariwo èyí tàbálà bòsì nìyẹn ṣiṣẹ́ ibi iṣẹ́ olóòlù ṣe máa gbé orí èèyàn dání orí èèyàn orí kiri kan ni orí ọmọ ẹni orí ìyàwó ẹni orí aládùúgbò ẹni yẹn ò kà wá èèyàn ń jẹyàn ó ṣe máa gbé orí èèyàn dání òfin wo ní constitution wo ló ti ní right láti máa gbé orí èèyàn kiri òfin wo ló authorize olóòlù kó máa gbé orí èèyàn kiri olóòlù wèrè wo ni ó ṣe máa gbé orí èèyàn kiri ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀yin àfọ àgbàdàn ẹ̀ dákẹ́ orí èèyàn òfin wa mú wàláì èmi rò bó bí èrè lásán ló ń gbé kiri bó bí èrè ọkùnrin kọ́ fáwọn orí ọmọ nìyàn n tó sọ ní wọlé sọ́dà tuntun wí ẹ̀gbọ́n lẹ́nu ẹ̀ ló sọ. àwọn tó jẹ́ bí àwọn olóòlù wà bẹ́ẹ̀ sọtí ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fẹ́ràn yẹn orí èèyàn bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn ṣẹgbọ́ ó wà nù fẹ́ràn yẹn. ṣẹgbọ́ àfi tó lóògùn ní sùn bábalẹ̀ ọkùnrin jáde àfi ká máa bọ́ tààrà pàkó sórí èèyàn orí bèbí lẹ gbé bẹ́ẹ̀ o ẹ kàn ṣe fẹ́rẹ̀ kúfẹ́ ni o ẹ̀rù lájọ́ ń dábàrà wa ni o àṣírí tún ti tú nìyẹn pé àṣẹ ìṣẹ̀ lágbára àṣọ ti gbogbo ọ̀nà méjì tó bá fẹ́ fìrì lọ́wọ́ lọ́pàá kókó sórí èèyàn orí jìmọ̀ èrò àbẹ̀dà sókò parọ́ fáyé ti pẹ́ pé orí èèyàn ni tó bá lórí èèyàn ni ìpàṣẹ wọn tó bá ní kò sórí èèyàn ò lágbára mọ́ ó ti dojo ọ̀nà méjì làbá fi mú ẹ ọ̀nà méjèèjì ó rí escape nínú kọjá àwọn ará pé ó ní túmọ̀ pé orí bèbí ló gbé dání tó bá lè orí bèbí dání get out kò tiẹ̀ lágbára onílọ́ọ̀ṣì aṣáájú ọ̀dọ́ ní dẹ́gbà látọ̀dọ̀ àṣẹ rọ́ọ̀dì get out àmà rọ́bìṣì ẹ̀ pé orí bèbí ni o kàn parọ́ ní orí èèyàn ni o but kó tó ní bó o bọ́ọ̀nù yẹn wà á kọ́kọ́ wà lẹ́wọ̀n náà àhámọ́ ọlọ́pàá lolóòlù máa wà yes àkọ́kọ́ gbé ẹ̀dùn sẹ́wọ̀n àkọ́kọ́ lolóòlù máa gbé ẹ̀dùn sẹ́wọ̀n tó bá wá confirm pé kò ń sọ orí èèyàn orí bèbí ni ìràwọ̀ olóòlù ti já pé àtúntò wa ti pẹ́ ni àtúntò dúdú ojú ayé wa ni àtúntò òfúrú wa ni tipẹ́tipẹ́ tó bá jẹ́ pé wọ́n wá rí borí èèyàn ní ó bá ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló bá kú sí àtiwà àtọ́kù ẹ̀ ìwọ ló tó bá rí pé orí bèbí ni ó lágbára mọ́ ní ẹ̀tì ẹ̀ ti báyìí tó bá sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó pèsè lọ wèrè tó gbórí bèbí kiri irú wọn ló máa ń parọ́ orí ẹ̀rọ gbé gẹ́gẹ́ àti ó sì tó gbé kiri ó lágbára mọ́ ní ẹ̀ ó ti dojo mú kan ní méjì ní kó lọ ṣẹ̀wọ̀n àbíkó dojo ó lè kó pé mẹ́ta nínú kó lọ ṣẹ̀wọ̀n àbíkó dojo olóòlù mú kan ìkọ́ máa ṣẹlẹ̀ nínú kó dojo kọ́ máa fi apá kiri pé wèrè ń gbórí bèbí kiri orí bèbí ló gbé kiri ó dẹ̀ lè ṣáké kó sọkùnrin kó dojú pẹ̀ wọ̀nyẹn tó lọ́nà máa gbé ẹ̀jù sẹ́wọ̀n ikọ́ máa ṣe kan pẹ̀lú ẹ̀ tó láwọn ò ní fi ẹ̀rẹ̀ lọ́rùn nípa àwọn ọlọ́pàá rẹ̀ lọ́rùn pé èèyàn gbé orí èèyàn kiri ẹ̀ẹ́dẹ̀ lọ́wọ́ arrest ẹ̀ ọmọ petition Ọ̀yọ́ state police bẹ́ẹ̀ ni pé orí èèyàn ló gbé kiri lọ́wọ́ arrest ẹ̀ àmà petition Ọ̀yọ́ state commissioner of police pé olóòlù orí èèyàn ló gbé kiri àwọn tó wà lọ́kọ̀ fáwọn ẹ̀ gbogbo orí èèyàn rí ẹgbẹ́ lẹ́nu ẹ̀ tuntun wí sọ dáadáa gbogbo ayé gbọ́. tó jẹ́ bí àwọn olóòlù wà bẹ́ẹ̀. ẹ gbọ́ o. sotí ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fẹ́ràn yẹn. orí èèyàn bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn. ṣẹgbọ́ ó wà nù ó fẹ́ràn yẹn. kọ̀ǹfàmù pé ó gbé orí èèyàn dání ẹ wọ pé ọ̀rọ̀ wàsílà kọ́ ilé wàsílà jọ grade ọ̀rọ̀ ẹ̀ ti sọ grade síbò mí sí tẹ́ máa fẹ́ gba ìta lábẹ́ bẹ̀ta mi ò ní lọ mú kọ́ mi níbẹ̀ kátìrà mi fi tìrà rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ni máa fi di ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tó bá sọ òun ni máa fi di ẹ̀ tó ti yẹ ọ̀rọ̀ tó sọ náà máa fi di ẹ̀ ó ló gbé orí èèyàn dání orí ọmọ nìyàn ẹgbọ́ lẹ́nu tuntun gbọ́ àwọn ọlọ́pàá kílẹ̀ ṣe àmà petition Ọ̀yọ́ state police. tí a bá wo fọ́nrán yẹn àwọn tó jẹ́ bí àwọn olóòlù wà bẹ́ẹ̀. àwọn olóòlù. sọtí ẹnìkan bẹ tó gbé orí dání. ṣẹbọ ó wà nù fọ́nrán yẹn. orí ọmọ nìyàn. orí èèyàn bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn. ó wà nù fọ́nrán yẹn. ṣẹgbọ́ ọ̀rọ̀ burúkú wọ́n tún bí orí èèyàn jẹ́ sẹ́yìn láti bẹ̀rẹ̀ gbọ́ngàn ọ́n bí dáadáa wọ́n bí pé sórí èèyàn orí èèyàn
torí wọ́n wò pé àwọn ò rí bí aburú wọn ò rí orí èèyàn kéèyàn gbé orí èèyàn dání wọn ò rí bí aburú ayé olóhùn ti bàjẹ́ àṣírí olóhùn ti tú ṣẹ́kẹ́ òun ti gbogbo yín agitate fún rẹ̀ bá ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó ṣe ti wọn àti báwọn ti pẹ́ bó ṣe ń ṣe nìyẹn wọ́n àjáde náà léyà bá àná ni báwọn bàbá wa ṣe ń ṣe nìyẹn ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó máa ṣe lọ àṣírí ti tú báyìí olóòlù gbé orí èèyàn dání pásítọ̀ gbé orí èèyàn wọ́n lọ gbé jù sẹ́wọ̀n orí èèyàn 120 wọ́n gbé pásítọ̀ yẹn jù sẹ́wọ̀n olóòlù tó wá gbé orí èèyàn náà dání kí lẹ ṣe sí kí lẹ ṣe sí àwọn tó ń gé orí èèyàn tó fi ṣòògùn káàkiri kí lẹ ṣe sí ẹgbẹ́ wọn jù sẹ́wọ̀n olóòlù tó wá gbé orí èèyàn dání kọ́ kí lẹ ṣe sí àbí kí lọ bá èmi náà lè gbórí èèyàn dání sọ fún mi yẹn o torí pé according to law òfin tẹ́ bá fi di lágbájá gbọ́dọ̀ fi di ẹlòmíì tẹ́ ẹ bá fi di ẹlòmíì ẹ ti ṣàbòsí according to law bóde ṣe wà káàkiri ní gbogbo ayé nìyẹn ọ̀rọ̀ pé exception yẹn ibi tí ẹ ti lè bá orí èèyàn bóyá lab ni tí wọ́n ń ṣe kankan lórí ẹ̀ lọ́wọ́ àwọn autopsy àbílẹ̀ pé wọ́n tí wọ́n confirm kí ló ṣẹlẹ̀ sórí báyìí kí ló ṣẹlẹ̀ sí báyìí wọ́n ń wò lọ́wọ́ òun máa ń gbé orí èèyàn láti fi dẹ́rùbà àwọn èèyàn kiri nígboro níbo ló ti rí orí èèyàn ta ló authorize ẹ̀ kó máa gbé orí èèyàn kiri irú ìlú wo nílùú yẹn nìbàdàn tí èèyàn ń gbé orí èèyàn kiri ẹ̀yin kan wá sọ pé ẹ fi wọ́n lẹ̀ bọ́lẹ́nu ẹ̀ nítorí nìyẹn olóṣọ bẹ́ẹ̀. ẹnìkan bẹ tó gbé orí dání. tó gbé orí dání. wà nù fẹ́ràn yẹn. ṣẹ́gbọ́ orí. bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn. ṣẹ́gbọ́ òun kọ́kọ́ fáwọn kò ṣe báwọn ẹni tó wà lẹ́yìn ẹ̀ gan lọ́dún òun kọ́ fẹ́ràn ilẹ̀ orí ọmọ nìyàn. ẹ̀yàn ọlọ́pàá Ọ̀yọ́ state tẹ́ ẹ̀ bá mú ọkùnrin yìí láti lọ mú olóòlù láti kó gbogbo wọn gbogbo ọba ìrẹ̀kọ́ wà ní sẹ́ẹ̀lì báyìí bá ṣe ń ṣe fídíò báyìí ó yẹ kọ́lọ́pàá máa máàṣì lọ́lé olóòlù báyìí ni káwọn ọlọ́pàá máa máàṣì lọ́bẹ̀ in mass orí èèyàn àwọn tó ti lè lórí èèyàn lọ́wọ́ ẹ̀mí èèyàn ò ní túmọ̀ sí wọn nìyẹn torí ẹ̀ lọ́sẹ̀ ń dẹ́rù gbogbo ẹ̀mí tó kù irú àwọn tí a kọ́ sínú àwọn ẹ̀ ti di kánífọ̀sì àbíkẹ́lẹ́ pẹ̀lú kí wọ́n máa pa àwọn ọkọ̀ tó máa ń jẹ́yọ̀ yìí níbo ló fò kí ló forí èèyàn ṣe orí ọmọ nìyàn. ẹnìkan bẹ tó gbé orí dání. sábà ó wà nù fẹ́ràn yẹn. orí. orí èèyàn. bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn. ó wà nù fẹ́ràn yẹn. bẹ́ẹ̀ni. ṣé lóòótọ́. ẹ̀yin ẹlẹ́bọ ní sùúrù ẹ̀yin ẹlẹ́bọ tẹ́ ẹ pè wá pé ẹ pé ní Ìsìlámù o ẹ máa bọ̀ nílé ẹgbọ́ ṣẹfẹ́tẹ́ ara yín gbọ́ fúnra yín ṣé tẹ́ ẹ pè wá sílẹ̀ káwọn máa gbé orí èèyàn kiri ká máa gé orí èèyàn ká máa forí èèyàn ká máa gbé orí èèyàn tẹ̀lé àwọn ẹlẹ́rìí ṣé ẹ̀sìn tẹ́ ẹ pè wá sílẹ̀ ṣé ẹ̀sìn tẹ́ ẹ pè wá sílẹ̀ ká máa bọ̀ ká máa gbé orí èèyàn ká máa gbé orí èèyàn ṣé tẹ́ ẹ pè wá sílẹ̀ ẹni sùn ṣé tẹ́ ẹ pè wá sílẹ̀ ká máa bọ̀ ká padà sílé ṣé tẹ́ ẹ pè wá sílẹ̀ ká máa bọ̀ ṣé tẹ́ ẹ pè wá sílẹ̀ ẹ sọ fún wa ẹni sì tù gbogbo yẹn máa padà bọ̀ ní ẹkọ́ ní Islam ká máa bọ̀ kájọ máa gbé orí èèyàn kiri ká máa yíra mọ́nú rẹ̀ fọ́fọ́ bí báyìí bí egun yìí kọ̀ báyìí ele ká máa máa inú kaná ẹ wò lọ ṣé ń dẹ́kun wá sí ilé ṣé ń dẹ́kun wá sí ilé ṣé ń dẹ́kun wá sí inú dọ̀tí ẹ wà wọ́n wèrè tó wà lẹ́yìn ìfowó wèrè ẹ wò torí bọ́ọ̀lù inú kaná ṣé ń dẹ́kun wá sí káwọn wájọ́ yìí ṣé ń dẹ́kun wá sí káwọn wájọ́ yìí wá orí ìdọ̀tí. Kẹ́kẹ́ bọ̀ sílẹ̀ káwọn àwọn àjọ yìí káwọn káwọn máa kọ́ra mọ́kànlá fọ́tọ̀ yìí lọ omi kàná àwọn kàkà sẹ́yìn ẹ̀wọ̀n àwọn ọmọdé aláìní gbàgbọ́ ṣé kẹ́kẹ́ bọ̀ sílẹ̀ lórí ẹ̀yọ́ oníṣẹ̀ṣe ṣé kẹ́kẹ́ bọ̀ sílẹ̀ ẹ̀wọ̀n bí dọ̀tí ẹ̀wọ̀n dọ̀tí ṣé kẹ́kẹ́ bọ̀ sílẹ̀ káwọn máa bọ̀ káwọn àwọn àjọ yìí ṣé dọ̀tí kẹ́kẹ́ bọ̀ sílẹ̀ kàní ẹ̀kọ́ olùsìlámù ẹ̀wọ̀n tó oníṣẹ̀ṣe ẹ̀wọ̀n dára wa kàmá bọ̀ ṣé kẹ́kẹ́ bọ̀ sílẹ̀ àwọn ò lè join nìyí àwọn sọ̀bẹ́ ṣe lu mùsùlùmù àti tọ́pọ̀ ẹ̀ láfa tó jẹ́ sọ̀bẹ́ ṣe lu obìnrin wà sọ̀bẹ́ ṣe lu ọkùnrin wà sọ̀bẹ́ ṣe lu àfà wà sọ̀bẹ́ ṣe lu àfà ó wà sọ̀bẹ́ ṣe lu ọkùnrin ó wà tí ó ṣàfà sọ̀bẹ́ ṣe lu obìnrin wà sọ̀bẹ́ ṣe lu àfà ó wà tẹ́pọ̀ wà máa rí báyìí inú ọ̀rọ̀ ẹ̀ ká máa pariwo kí ló dé ká tó gbé kẹ́yìn tó gbé titi yín dé ní àwọn bàbá wa ti ń bá wọn ṣe fọ torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ fi wọ́n lẹ̀ ẹ̀kọ́ fẹ́ dá wà lálẹ́ ní ẹ̀kọ́ jẹ́ kíní kan ní sọ̀bẹ́ ṣe lu ní o mọ̀nàfíkì àgbà tí ó dàrú mọ̀nàfíkì ó kílẹ̀ àbàjẹ́ fún bẹ́ẹ̀ bá ṣe wẹ̀ mọ̀nàfíkì lélẹ́yìn náà kò ní gbèjà sílámù lẹ́yìn kó sọ̀pọ̀tì ẹlẹ́bọ ọ̀pọ̀ gbogbo yẹn sọ̀pọ̀tì ẹlẹ́bọ tó ń sọ̀pọ̀tì kírísítẹ́nì tó ń kí wọn lọ́wọ́ Ọlọ́run ọba dẹ̀ ń bínú sí kò tún fura wàláì Ọlọ́run ọba ń bínú sí kò dàrú tẹ́gbẹ́ ìbínú Ọlọ́run manifest jáde nínú ìṣẹ̀mí ayé ẹ̀ kò dàrú fún kò dàrú rárá kẹ́ni máa nígbà ìbínú Ọlọ́run wà lórí ilé náà Ọlọ́run láìkẹ́ torí ẹ̀rọ ṣe ń agitate fáwọn ẹlẹ́bọ ó máa agitate fáwọn ẹlẹ́bọ láwọn máa defend wọn lọ ni kò ní bọ́ bẹ́ẹ̀ ètò Ọlọ́run ti parí ẹ̀ lórí pé wọ́yì jàgàdàgà tó máa bá kú nìyẹn máa bá lọ bẹ́ẹ̀
à ń gbẹrú sọ gbogbo àwọn ẹlẹ́gbọ̀n àgbáyé tó rẹ̀ káwọn bàbá wa wọ́n bá wọn ṣe wọn kò sí já wọ́n tó ń ṣe ní kí ló dé ẹ fi wọ́n lẹ̀ ẹ máa wò pé kí ló dé kí ló ṣe ẹ ta ló yọ pọ́pọ́ sí wọn ta ló yọ pọ́pọ́ ta ló bá wọn jà bọ́lá ti bá wọn jà èwo ni tí wọ́n ṣe ẹ mọ̀nàbíkì èwo ni tí wọ́n ṣe ta ń bá wọn jà ta ló yọ sí wọn sí kò sẹ́ tó yọ sí wọn kò sẹ́ tó yọ pọ́pọ́ sí wọn ìwọ náà ló máa sọ pé wọ́n bá wọn jà wọ́n ṣe kí ní kọ́ ta ló bá jà bọ́lá ti bá wọn jà kò sẹ́ tó bá ẹlẹ́bọ̀ kọ̀kọ̀ jà yé parọ́ ìwọ gọ́gọ́gọ́gọ́ ló ń já wàrà rẹ̀ mọ̀nàbíkì ẹgbọ́n tí bàbá ẹlẹ́bọ̀ yìí wí ẹnìkan bẹ tó gbé orí dání. ṣẹgbọ́n ẹ̀yin ọlọ́pàá ẹ lọ́ bá wọn mú. orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí yẹn ó wà nù fọ́nrán yẹn ẹnìkan bẹ tó gbé orí dání. tó gbé orí ọmọ nìyẹn dání. orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí yẹn ó wà nù fọ́nrán yẹn. ṣé lóòótọ́ ni ọmọbìnrin yìí yà fọ́nrán olóòlù. òtítọ́ ló yá òtítọ́ ló yá. olóòlù gangan ló jà bí àwọn ó lè ń parọ́ òtítọ́ ló yà nínú fídíò tó bá yín ṣe kò yọ lólu ọmọ yẹn ẹ bí níbi tẹ́tí ní kó jókòó tó ti ń fa orí fún wọ́n bí ọmọ yẹn ní wọ́n yọ lólu àwọn èèyàn tó dúró lòun yà ẹ̀dẹ̀ ń ṣàdúrà fún nígbà tẹ́jọ́ wà nù lé tọ́jú àtàwọn tó wà pẹ̀lú wọn nù lé wọ́n bí ó tún kàn fún àwọn òun yọ lólu ó wà lọ́dọ̀ ọlọ́pàá ó ní òun yọ lólu wọ́n lè rí kọ́ fóònù ẹ̀wà wọn rí bó ti yọ lólu ńbẹ ìwọ lẹ̀ tún parọ́ gbangba irú wọ́n tó lè parọ́ gbangba báyìí kò yẹ kó jọ wá lójú pé ẹni tó bá ti ń ṣe ẹlẹ́bọ̀ lẹ́jọ́ ṣe irọ́ náà lẹ gbé dání ṣẹ́kọ̀ọ́ tàyín tẹ̀ta kó sí ògùn lórí tẹ̀ta kó sí ṣùgbọ́n lórí tẹ̀ta kó sí gbogbo lórí ṣẹ́kọ̀ọ́ yẹ kó ṣì lẹ̀ ṣe kò yẹ kó ní pé irọ́ lẹ̀ pa ẹ̀dá kó sí ṣùgbọ́n kò yẹ kó ní bọ́ọ̀lù pa tó bá fún èṣù ló ń jẹ òun kọ́ ló máa jẹ ó fún ògùn ló ń jẹ òun kọ́ ló máa jẹ àwọn alágbà ló máa gorí ibẹ̀ dábàá tó gbẹ̀ la gbogbo ẹ̀ máa parẹ́ mọ́ bẹ́ẹ̀ ni ó lè náà kò lè yí ẹ àwọn olúmọ̀lẹ̀ ń wá bẹ́ẹ̀ wọ́n máa ń jẹ́ spirit wọ́n máa ń jẹ́ spiritually ní gbogbo bẹ́ẹ̀ àwọn àjọ̀dún máa ń jẹ́ spiritually tó wá tọ́ fún irú ìwọ bó ṣe dàgbà tó yìí níbàdàn bó ṣe tó yìí kò má wàá rí pé ń tẹ́ ń sìn yẹn ò ní làkàyè àwọn àjọ̀dún ló ń dún bẹ́ẹ̀ wáyé tó wá lọ́ta kó sí pàtì lórí àjọ̀dún lásán àjọ̀dún rẹ̀ lágbára ok ìwọ tó gbẹnu wọn sọ bàbá bó ṣe dúró ní wàá wá lọ pé akọkùnrin ní oní nǹkan tó ń jẹ irú èmi tí mo kéré yìí mo ń tẹ kórópọ̀ olóòlù yìí mo ń tẹ gbogbo kórópọ̀ gbogbo àwọn òòṣà yín lẹ̀ yóò bá Saheed ni mo ń jẹ Síkírà ni mọ́mí mi ń jẹ o lè máa wò mí láìpẹ́ báyìí Fàgádà gbọdọ̀ tí ẹnu mi pa nkúntù sọ̀rọ̀ ìkìtì wájú lódodo gbogbo pé níta gbéra ni ẹ̀hún lágbára fi ti ẹnu mi pa láìpẹ́ ni mo wà má wò pé rìkọ́dì ni mo ń ṣe ní iṣẹ́ rìkọ́dì o kí ni táìmù báyìí 13:57 wo táìmù wá gbọ́ owó ẹ̀ 13:57 tó ti rí 13:57 àgọ́ tó lù nìyẹn tí mo ṣe láìpẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí 13:57 lọ́sàn-án wo ti rí fúnra ẹ̀ tó ti rí ọ̀rọ̀ pé bí àwọn ìṣe rìkọ́dì ní o rìkọ́dì o mo ń play live ní gbogbo tí mo ṣe live ní o tó ti bọ́ ọ̀rọ̀ pé owó ti ṣe láì ká ti ẹnu ẹ̀ pa 13:58 tó ti lọ ó ti rí fúnra ẹ̀ fojú ara ẹ̀ rí àgbẹ̀ yẹn correct àdúgbò correct lè yẹn live ní mo tún máa gba àwọn èèyàn láyè kan pè wọlé ẹ̀yẹ̀ yàn ẹ̀jẹ̀ jẹ́ play kìnnìkan káwọn èèyàn pè wọlé sí wà á pẹ́ live ní o ṣe ọ̀rọ̀ pé kìnnìkan Fàgádà Gojo tó dá yín lójú fi tẹ́nu nípa Síkírà ni mọ́mí mi ń jẹ Saheed mo ń jẹ tó bá tẹnu kó lágbára pé olóòlù àti gbogbo ọ̀dọ́ yín gbogbo rẹ̀ tí gbogbo yín kójọ ẹ̀ lágbára ẹ̀ lẹ́ ń parọ́ sọ̀rọ̀ ìdarí bàbá olúwo tó wá ń bá yín wí pé wọ́n tún bẹ olóòlù olè jọ ṣàánú àwọn ọmọ yìí má ṣe báyìí kò wá ní bàbá olúwo mọ̀rọ̀ dá sọ́tún wá ń bú wọn ó gọ̀ bàjẹ́ sọ́lọ́jọ́. tí a bá wo fọ́nrán yẹn àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn olóòlù wà mẹ́. àwọn olóòlù. sotí ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fọ́nrán yẹn. ṣe gbọ́dọ̀ bí. orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí yẹn ó wà nù fọ́nrán yẹn. èèyàn kan wà tó gbé orí èèyàn dání ẹ̀yọ́ ọlọ́pàá iṣẹ́ ti dé ẹgbọ́n abáwá arẹ́sì olóòlù orí èèyàn tó gbé dání ẹ̀báwá arẹ́sì ẹ̀ sọ̀rọ̀ lọ. tó bá dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ bọ́tọ́ ó kù òkúrú mọ́lẹ̀. tó bá ti pé ìjọba sọ nìyẹn oní tó ń bá ti pé tó ń bá fa pé ó ya olóòlù òun èèyàn olóòlù ó kẹ́ ó kú ẹ̀kúrú mọ́lẹ̀ wáyé tẹ̀sí bẹ́ẹ̀ kí lẹ́tẹ̀ẹ́ mọ́ lọ́pàá ìyẹn àkọ́kọ́ kí lẹ́tẹ̀ẹ́ sọ̀rọ̀ fún tẹ́ fọ́ọ̀sì ẹ̀ sọ̀rọ̀ tẹ́ gbó lọ́wọ́ ẹ̀ wáyé tẹ̀sí pé ó kú ẹ̀kúrú mọ́lẹ̀ wáyé tán gbowó lọ́wọ́ ẹ̀ wáyé tán gba owó lọ́wọ́ ẹ̀ wáyé tẹ̀ ṣe tuntun fún ẹ̀ fọ́ọ̀sì ẹ̀ ṣe gbogbo ṣìdẹ́ ìṣe ní àgbọ̀lẹ̀ yìí ó serious sọ́lọ́jọ́. Rasidi Olúwo ògbégbé ń bú kábíyèsí Olúwo ó dùn mí fún un torí pé ó ní respect wọ́n gan ó gọ̀ bàjẹ́ Rasidi Olúwo ó dùn mí tí mi ò múlùkọ ẹ̀ wọ́n gangan ó dùn mí tí mi ò múlùkọ ẹ̀ ó bàjẹ́ sá ó bàjẹ́ kábíyèsí Olúwo náà òun ló ń pè bẹ́ẹ̀ kábíyèsí Olúwo lòun ló ń dárúkọ bẹ́ẹ̀ ó bàjẹ́ gan mi ò múlùkọ ẹ̀ ó dùn mí tí mi ò múlùkọ ẹ̀. mo ní làákàyè jìnnà sí gan. sísíta ni sí wọ́n gbọ́ ní làákàyè kábíyèsí Olúwo sọ pé kábíyèsí Olúwo ni wọ́n sọ pé wọ́n ní làákàyè pé làákàyè jìnnà so ṣé wọ́n gbọ́ ní làákàyè tó gbọ́n ṣé làákàyè wà tó ní làákàyè ó ní na tó bá pọ̀ ní ní òní ó máa mọ bó ṣe máa gbé ọ̀rọ̀ ọmọ yẹn lẹ̀ òní sọ pé ó èèyàn kan gbé orí dání torí pé òní làákàyè ló fi sọ jáde ó mọ ní àìní làákàyè tó fi sọ̀rọ̀ ló fi tú àṣírí olóòlù sí gbangba báyìí nírú èmi tẹ́mi ò mọ̀ pé ó ń gbórí dání ló fi tú sí mi lọ́wọ́ ó wá tú àṣírí olóòlù worldwide sórí làákàyè nìyẹn orí pé làákàyè kò sẹ́ni tó gọ̀tọ̀ ẹ̀ gbogbo Ìbàdàn kò sẹ́ni tó gọ̀tọ̀ ẹ̀
lọ́bẹ̀rẹ̀ wọ́n máa sọ bàbá ìgbọ̀ngàn òun ló tẹ̀sí olóòlù òun ló bá yẹ olóòlù jẹ́ òun ló gbólóòlù òun ló jákọ́ olóòlù fẹ́ lọ ṣẹ̀wọ̀n ẹni tó bá tó olóòlù jẹ́ rè wọ́n ló gbọ̀ jù sọ̀rọ̀. kò mọ bí ẹ ṣe ń dá sọ̀rọ̀. ìwọ tó bá wà ní sùúrù oní bàbá olúwo wọn bàbá yín dá sọ̀rọ̀ ìwọ tó bú bàbá olúwo wọn bàbá yín dá sọ̀rọ̀ ìwọ tó gbọ̀n láti gbọ́rọ̀ kalẹ̀ òun mọ̀ lọ́gbẹ́ kalẹ̀ ara òun ní bẹ́ẹ̀ ni statement yẹ ó fẹ́ fi orí èèyàn ó fẹ́ fi àìpò olóòlù pé wọ́n gbórí èèyàn dání orí èèyàn wòlé wọlé olóòlù gbórí èèyàn dání inú wọn náà wà ń dùn òun sọ pé mo ti dá sọ olóòlù wọn náà gbórí èèyàn dání ká dá olóòlù ní kúre gbogbo tó bá ló kó wa mo já ìtọ́ ìbò ní kúre lọ́wọ́ ọgbà tó mi olóòlù ní kúre gbogbo kí tó bá ló kó wa bísí báyìí wọn fún yín sínú clean ara àpòsáyé àkọlọ gbọ́n sí tó ti pọ̀jù sọ́lọ́jọ́ tíyàwó sá fún ọ́nù ilé yàwó sábà tán sílẹ̀ àkáyèrè wa tó báyẹn. ṣẹgbọ́rọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ní o sọ ọ̀tọ̀ ni tó ń sọ èèyàn dá sọ̀rọ̀ wọ́n sọ pé ẹ ṣe báyìí wà ní ẹ̀ ṣé wọ́n tí yàwó sá fún un lé ṣé wọ́n tó ní lákàáyé náà ní ẹ̀kọ́ sí àwòsá sọ̀rọ̀ wọ́gọ́ ní lákàáyé ṣé wọ́n gbọ́n ní lákàáyé lórí ìwọ wọ́gọ́ mọ̀ gbóògùn sọ̀rọ̀ lọ à ń gbọ́ ẹ̀. ẹ̀yin àgbàlẹ̀ sọ pé bí ọmọdé ò bá bá tán. àṣírí bẹ́ẹ̀ tú o ẹ má gbọ́ o àlọ́ bá ṣẹlẹ̀ pápá ìjà. ẹ má gbọ́ o tó ṣe bí òwe ẹ̀yin àgbàlagbà. ibo ni olóòlù gbé ṣe wá. kò ní sọ. ìjẹ́fìrì yẹn kì í sọ̀rọ̀. wọ́n ń bí pé níbo ló lóòlù ti wá ọ̀rọ̀ yẹn pa kaṣọ ọmọ lọ́wọ́ kò fẹ́ sọ ibi tí fídíò yẹn tó ń ṣe mẹ́rin dé nìyẹn bóyá tó wà kò sọ wọ́n bí pé níbo ló lóòlù ti wá gan ọmọ ìlú wo ló lóòlù níbo ló ti kó pàǹtí oyin yẹn máa sáré níjà láìláìláìlá wọ́n bí pé níbo ló lóòlù ti wá ìwé lẹ́sẹ̀ ẹ̀dì sí ni ìṣó dìde ní kí n tèmi àti ẹ̀ níbo ló lóòlù ti wá bó ló ti wá wọ́n bí wáyé tó lè sọ níbo ló lóòlù ti wá ṣé olóòlù ó ṣẹ́gun ìbàdàn náà kò kí ṣẹ́gun ìbàdàn pàǹtí tó kọ́ lójú ogun ni pàǹtí ó ṣeé ṣe nígbà tó lóòlù ẹ má gbọ́ olóòlù tẹ́lẹ̀ gbé ẹni ẹ̀pàdé ẹni wọ́n náà rí eégún yẹn ní bóyá lè ṣàná pé wọ́n ti lọ jà bismillah wọ́n náà rí eégún yẹn bóyá lè ṣàní wọ́n ti lọ jà eléṣà ni àbí wo ni ẹ̀yin jọ ẹ̀yin tẹ́ bá mú ẹjọ́ ẹ bá ń táìpọ̀ síbẹ̀ wọ́n náà rí olóòlù pàǹtí iléṣà ó dàpọ̀ iléṣà náà ti rí ní tẹ̀mọ̀ lónà ẹjọ́ tó lẹ́ bá ń táìpọ̀ lónà wọ́n náà rí lójú ogun ní àwọn dìdìrín tó ń rí náà wá gbé wálé ìgbà tó wá gbé olóòlù wálé ó ṣẹ́gun só ṣẹ́gun náà fi rí gbé wálé só lóòlù ṣẹ́gun náà fi rí gbé wálé ohun tí ò ṣẹ́gun níbi tó ti rí gbé wálé pàǹtí tó ń ṣàlẹ̀ lẹ̀ bóyá ẹni tó wo èkó egun yẹn jù ní oṣù àlọ́ntì ẹ̀ àwọn àgbẹ̀ jùlọ sẹ́gbẹ́ kan àwọn wèrè kan wá gbé lójú ogun àwọn àgbẹ̀ wálé ẹ̀yin náà wá gbé ẹ wá sọ́ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì nílùú Ìbàdàn ẹ wá wòrán sẹ́wọ̀n pé eégún olóòlù eégún agbolé kan ni sorry eégún olóòlù eégún agbolé kan ni agbolé kan wá ń sọ pé kí gbogbo ará Ìbàdàn àti ẹ tí ò ṣe ará Ìbàdàn òun ò fẹ́ rí obìnrin yín fọ́jọ́ mẹ́rin ará agbolé kan eégún agbolé kan wá sọ pé òun ò fẹ́ rí obìnrin fọ́jọ́ mẹ́rin dàtú pé èmi náà tí mo jọ́ ọmọ agbolé apápá mo lè bọ́ta lọ́la kíní mi ò ní gbà kọkùnrin rìn fọ́jọ́ méjì o ọkùnrin mi ò fẹ́ rí ọkùnrin fọ́jọ́ méjì mi ò fẹ́ rọ́kùnrin fọ́jọ́ méjì ṣe máa àsáìnì tèmi náà tọ́ba ní kí ló dé kí ló ro tèmi ni pé mi ò fẹ́ rọ́kùnrin fọ́jọ́ méjì ṣe lè gbà fún mi tó tẹ́ bá fi lè gbà fún olólùkọ́ bó ṣe bẹ́ẹ̀ èmi náà yẹn táìtù ọmọ Nàìjíríà èmi náà ọmọ Ìbàdàn èmi náà ẹ ṣe lè fẹ́ mi náà ọjọ́ méjì nínú 366 àbí 365 dẹ̀ ni days ọjọ́ méjì pé mi fẹ́ rọ́kùnrin níbàdàn gbogbo tí wọ́n ti gbà mi fẹ́ rọ́kùnrin ṣe lè gbà ṣe lè fẹ́ mi náà láyé irú ẹ̀ kí a fẹ́ sọ̀kè náà wá dìde sí pé níjọ́ Jímọ̀ o ọjọ́ Jímọ̀ ọjọ́ kọ̀ lásán o gbogbo ọkùnrin àwọn ò fẹ́ rí wọn àbí gbogbo obìnrin àwọn ò fẹ́ rí wọn kí gbogbo ẹgbẹ̀rún wá píkì kí bàbá Olúbàdàn náà sọ pé orò tàwọn náà ni pé àwọn ò fẹ́ rí àwọn èèyàn kọ̀ọ̀kan ta kí gbogbo ẹgbẹ̀rún wá píkì dé èèyàn mélòó fẹ́ bọ́ sàmà gbàgbà mọ́ ẹ wá mú olóòlù ẹ wá fi dè wá pé ẹ fẹ́ jẹ́ ká obìnrin àwọn ìyàwó tí wọ́n gbọ́dọ̀ bọ́ta ẹ ṣe é ṣe fáwọn ìyàwó tí ń tọ́jú ń ṣẹlẹ̀ bọ̀ ẹni tó bá ti ní ìjábò lórí ẹ̀kọ́ fílẹ̀ kó máa lọ eléyìí mùsùlùmí ni bàbá tiẹ̀ lọ eléyìí Ráfẹ́lì ni àbí Tèrésíà ni obìnrin Kírísítẹ̀nì yẹn bàbá tiẹ̀ lọ kọ̀ọ̀kan wa Kírísítẹ̀nì yẹn ẹ̀fílẹ̀ mùsùlùmí yẹn ẹ̀fílẹ̀ fírítíkà ni ẹ̀fílẹ̀ ẹlẹ́bọ̀ ni ẹgbẹ́ ẹ̀pá ẹ̀ ṣẹṣẹ bẹ́ẹ̀ wọ́n ẹ̀jẹ̀ pẹ̀ máa fòfin yìí dé gbogbo wa òfin òṣì wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ ń gbé kiri òfin yẹn ìjọba ò rẹ̀ fọwọ́ sí o ìjọba ò fọwọ́ sí òṣì kan ṣe yìí o
ìjọba kò sí ìjọba náà ní gbogbo ilé ayé tó máa fọwọ́ sí pé gender kan gbọ́dọ̀ jáde irọ́ ni ìwọ ìwà ń sọ̀rọ̀ o ti báyọ̀ olólùjẹ́ báyìí o ti bàtọ́ olólùjẹ́ kò dàrú tó láwọn àgbẹ̀ petition against olólù pé orí èèyàn wà lọ́wọ́ ẹ̀ ẹ̀yàn ọlọ́pàá bá wa mú orí èèyàn wo ni ó ṣe máa gbórí èèyàn kiri ó dangerous society èébù yẹn gbogbo ohun tó òyìnbó anything tó máa disturb society òyìnbó kò gbà ọ̀ nígbà láyè irú olólù yẹn bó ṣe wà ẹ̀wọ̀n lé ẹ̀kọ́ wà náà lájọjọ́ yìí ó gbórí èèyàn kiri ẹ̀ dákẹ́ ẹ̀wọ̀n lé ẹ̀kọ́ wà náà ìwọ náà tún mọ̀ pé gbórí èèyàn dárí ìwọ yìí mọ̀ pé gbórí èèyàn dárí dákẹ́ ó mọ̀ pé gbórí èèyàn dárí ọlọ́run jọ̀ọ́ mọ́lẹ̀ ṣàánú wa o èèyàn ló gé orí èèyàn 120 táwọn ọlọ́pàá mú 120 woman squad náà mú fún olóòrùn náà wá gbórí èèyàn dání ṣé ká filẹ̀ àrífilẹ̀ láyéláyé àrífilẹ̀ so ọba wọn lúwọ̀ tó bú yẹn jẹ́ kó rí ẹ pé níjọ́ tó bá tún tọrọ sọ àbọ̀ tú ẹ interview tó bá tún bú wọn màá ní bá ti gba orúkọ ẹgbà ẹ̀ máa lálàṣí ẹ ju bó ṣe mú ẹ lálàṣí ẹ lọ tí mo fi wọn gbogbo Ìbàdàn sìn tí gbogbo àgbáyé ti rí pé òní làkàì lórí irú bàbá Olúbàdàn ni wọ́n sọ̀rọ̀ sí ó gọ àbí bàbá wa kí ló gbọ́ ẹ̀ ló ń sọ̀rọ̀ sí bàbá Olúwo ló ń sọ̀rọ̀ sí ó gọgán ó gọ bàjẹ́ wàláhì kò sẹ́ni tó gọ̀tù ẹ̀ gbogbo Ìbàdàn kò sẹ́ni tó gọ̀tù ẹ̀ o bàbá ṣe ń bẹ́ẹ̀ di statement ó kàn sọ̀rọ̀ gbàgàlà ó ní ìlànà òfèsì kámẹ́rà rí ó fèsì kámẹ́rà ẹ̀kọ́ tó kọ́ fèsì kámẹ́rà tó sọ kú sọ̀rọ̀ ó tó àṣírí gbogbo ó tó àṣírí olóòlù lè escape ilé tó yà wáyé àwọn aráyè àwọn máa jókòó tó olóòlù ó ṣe máa wọnú ẹ̀wọ̀n báyìí ti máa tẹ̀lé lọ olóòlù yẹn àwọn ará máa sin dẹ́wọ̀n ó ti tó láṣírí kò dẹ̀ sẹ́ tó lè gbàlẹ̀ lọ́wọ́ tiwa yìí tó ti gbà kò bàbá ńlá pẹ̀ tó lè gbàlẹ̀ àfi táwọn ọlọ́pàá o tọ́ọ̀ ní mú ẹni tó bá ń gé orí èèyàn mọ́ orí èèyàn ti dà láàlì ní Nàìjíríà tó bá ti tó orí èèyàn bá táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ yes orí èèyàn ẹ̀bọ̀dì ní ẹ̀ńtà láti gé orí èèyàn ti di orí àlàálì tó bá gé orí èèyàn ó ti free ó lè gbé lọ àfihàn nìkan láìsí yẹn olóòlù ọgbọ́n justice for orí èèyàn tó wà lọ́wọ́ olóòlù ẹ̀yìn èèyàn ẹ máa kọ́ kiri kẹgbẹ́ pósítà pé justice for orí èèyàn tó wà lọ́wọ́ olóòlù àmọ́ orí èèyàn tó jẹ́ justice for orí èèyàn tó wà lọ́wọ́ olóòlù ti ṣàgbákò ẹ̀yin ọlọ́pàá olóòlù gbé orí ọmọnìyàn dání justice for orí èèyàn tó wà lọ́wọ́ olóòlù ẹ bá wa arrest olóòlù justice for orí èèyàn tó wà lọ́wọ́ olóòlù ẹ bá wa mú o ibi tó ti orí èèyàn tó pa yẹn bó ló ti rí orí èèyàn kó ṣàlàyé orí èèyàn tó gbé dání o tí mọ̀ kọ́kọ́ àbáyé o bẹ́ wá social media wọ́n interview ẹ̀ lórí ọ̀rọ̀ kìíní o ní wá social media wà lójọ́ mọ́ o máa sá pamọ́ sínú yàrá ẹ̀ ò ní bọ́ta wọ́n mọ̀ pé àwa fẹ́ràn ọ̀jọ̀gbọ́n tó mo ṣe tí bá jí láàárọ̀ ọjọ́ kan èmi tí mo ṣe lọ sí UK tí mo lọ ọ̀sẹ̀ méjì tí mo lò bẹ́ẹ̀ mo rú ni lóde mi ì rí wàhálà fà mi ì rí wàhálà fà tí ẹ pé tó rọ̀ mí lọ́rùn jù ní kí n fàjọgbọ̀n tó rọ̀ mí lọ́rùn jù kí n fàjọgbọ̀n tí mo gbádùn jù kí n fàjọgbọ̀n ẹ̀sọ́ yára pé wàá sọ yàrá sí Islam òun gbé mu ti Islam mi nígbà mi nígbà máa jókòó tiẹ̀ ní tán tó máa lọ́ọ̀fù ẹ̀ láìkẹ́ so pásítọ̀ tó gé orí èèyàn rí gbogbo wa ti rí orí èèyàn 120 gbogbo wa la rí wọ́n dẹ̀ mú ó wà lẹ́wọ̀n olóòlù náà gbọ́dọ̀ lọ ṣẹ̀wọ̀n kò jù bẹ́ẹ̀ lọ wọ́n gbé olóòlù náà kọ́ lọ gbèjù sẹ́wọ̀n kó náà wà lẹ́wọ̀n kó máa ṣẹ̀wọ̀n bí pásítọ̀ yẹn ìwọ tó górí èèyàn yẹ kan àtòrí ẹ̀ tó górí èèyàn 20 the same ẹ̀wọ̀n náà gbọ́dọ̀ fún yín the same ẹ̀wọ̀n náà gbọ́dọ̀ fún àwọn méjèèjì olóòlù gbọ́dọ̀ wà lẹ́wọ̀n bí pásítọ̀ yẹn náà fẹ́ dá sí ètò mo wà ní program ní place mo wà ní program mo rẹ́yìn tẹ́ pé ẹ fẹ́ pè wọlé tí àwọn èèyàn ti comment nọ́mbà tó wà lórí screen yẹn tó ń lọ tó ń bọ̀ lójú screen entitled àti pèsè good morning naam salamu alaikum warahmatullahi wabarakatuh wà ẹjẹ láàdù fóònù ẹ ló sáà. nǹkan tó wà ní mo ti rẹ̀ ní sẹ́ńbọ̀sà mo wà lẹ́nu iṣẹ́ náà àmọ́ ó wà important mo sáré pè sórí programu. ẹ pè mo rí kiri kan mo yóò tọ́lu ẹ̀mọ bọ́sà mo yóò tọ́lu bóyá rọ ni lórí ọ̀rọ̀ lóòlù yẹn bàbá mọ̀ náà fi kí ọ̀yọ́ yẹ wọ́n ní ó lọ sílé àwọn ọmọ wáṣíláyé lẹ́yìn kó wọ́n san 400,000 yẹn lọ́kọ̀ sí bẹ́ẹ̀ 400,000 tí lẹ́yìn mo ti sọ ọkọ̀ fẹ́ wò pé bóyá kẹ́ gbogbo kiri yẹn náà lẹ́yìn náà sẹ́rí mọ́tàjì tí ọkọ̀ tiẹ̀ yẹ owó ọmọ ọ̀gá tí sọ dáná orí tó wà lẹ́yìn olóògùn wọ́n sọ fíjẹ́ tiri ọmọ àdájọ́ gbogbo wa ibi tó ti ní wọ́n sọ oṣù kápẹ́ orí ẹ tí ọkọ̀ yẹ wọ́n gbé jáde ìlú tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ orí èèyàn wọ́n sáwọn ọ̀gá wáyé obìnrin kò bí wọ́n lórí lẹ́mọ̀ oníwàdàn bàbá wọn ò lè bá fọwọ́ sí gbogbo nǹkan báyẹn àgbẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ eégún lé wọn nìkan ni eégún lé wọn nìkan. eégún lé wọn nìkan kò ṣe gọ́ọ̀mẹ̀ntì lónìí náà báyìí bá restrict wa. bẹ́ẹ̀ ọ̀dọ́ máa nínú
yóò tàn káyìn ọ̀la ẹni pé ìdí ọ̀rọ̀ wọlé yìí ẹ̀yà ilé wọn bá ti wọn tí wọ́n lè sọ ẹni ẹni wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ ọ̀la wọ́n ti mọ̀ wọ́n ti wọ́n ti tún ilé yìí ni ẹ̀rọ kan ti ń jẹ mọ́gàjì tẹ bá lọ́fíìsì rẹ̀ lẹ́yìn tó kọ́ bẹ̀ ti gbé àgọ́ òrìṣà lórí àná sẹ́wọ̀n láti àkọsí tí wọ́n sọ ta ìtàn yẹn wọ́n sọ ọ̀tọ́ lánàá wọ́n sọ gbogbo táwọn nílé àwọn àfáà ní òkè adú lé mọ́tàlá wọ́n ti gàlè ìgbàgbọ́ ìpín lóòlù lọ́sẹ̀ ìrún lóòlù ayé ìjọ ni gbogbo yìí ìgbà kan ọlọ́yẹ̀ ẹ̀sẹ̀ gbọ́ ayé ìjọ ọjọ́ ń yẹ ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin ọjọ́ ìbàdàn wọn wáyé sáà ló ti ìgbà kan láti wọn lọ́wọ́ lọ́kàn àtẹ̀lé ọmọ ìjàlè ọ̀pọ̀ láìdálẹ̀. à ń gbọ́ yóò. àwọn ènìyàn nìsín pé bàbá yẹ ọ lọ síbẹ̀ òun náà lọ rí ṣe ọlọ́sọ̀rọ̀ ọwọ́ lóun àti àfà èèyàn ìlànà ìsàkè sí ìwé ìsàkè pé àwọn jọ sọ̀rọ̀ láti yanjú ọ̀rọ̀ yẹn ní ẹgbẹ́ tó fi nù bí ọjọ́ pé kọ́ọ̀tù náà bá ní táwọn ọmọ ìlọ́gbà náà àwọn wọn sọ fún 100,000 yẹn onídìí sọ lẹ́yìn oníṣọ́ 100,000 bẹ́ẹ̀ ni 1 million èyí ló lọ lọ́wọ́ ọmọ tó bàbá yẹ ó di yorùbá dáhùn dákọ̀ ní ìfẹ́ dákọ̀ rẹ̀ gẹ́gẹ́ kó ti yẹ yìí. ẹ má dárúkọ ọmọ sanwó kankan àwọn yóò retí sanwó kankan ọmọ sanwó padà ló sanwó padà wọn àwọn ẹgbẹ́ mi kò ní sanwó padà náà àwọn yẹn ilé ìdíkó padà rẹ̀ wọ́n ń gbàgbé lọ wọn ló kú wọ́n ṣe é bẹ̀tẹ̀ ní bẹ̀tẹ̀ ní lórí ọba arọ́ òní wọ́n gbàgbé lọ jẹ́ wọ́n gbàgbé wọn rólé ni nílé wọn ni tí wọ́n kọ́ olùwọ́ wà ní ẹgbẹ́ rẹ̀ àbí olùwọ́ wà ní ẹgbẹ́ rẹ̀ tí wọ́n gbọ́ fúgàmù yẹn lánàá ibi tẹ́ parí ẹgbẹ́ náà ni náà lọ́wọ́ lọ́tọ̀ ọ̀sọ̀rọ̀ mẹ́rin ó ti bẹ̀rẹ̀ kó bára rẹ̀ ọ̀ yẹn jùbìsí ayé rẹ̀ ẹgbọ́ sàlámù alaykum wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣe pọ̀ sàlọ́ àbá àdúpẹ́ fún yín sáà o láti United States of America àwọn ọmọ Ìbàdàn original àwọn ọmọ ọkọ̀ Ìbàdàn rèé àwọn ọmọ pọ̀ wọlé yẹ àwọn ọmọ ọkọ̀ Ìbàdàn ẹ pé àwọn ọmọ ọkọ̀ Ìbàdàn bẹ ọmọ àlè Ìbàdàn bẹ à ń gbọ́ yín sàlámù alaykum. wa aleykum salaam ẹ bá wa lóun tẹ́ fi ń gbọ́ wa sà. mo ti lo ẹ̀ pátápátá wájú táyì dìbìtì. àwọn ń gbọ́ yín bàbá. ẹ kú ọjọ́ mẹ́ta o. ìjọ kan pẹ̀lú ọjọ́ mẹ́rin báyìí. ẹ kú ọ̀rẹ́ tí Ọlọ́run ní fáre mú yín o. àmín àtẹ̀yìn náà sà. Ọlọ́run bàbá fún yín sí. àmín ni alam. inú mi dùn ní mo gbóhùn yín lédè tí mo pè yín tó lọ. ẹ kú ọ̀rẹ́ sí. wọ́n máa ń wo kété kógún yan ìsà ní ògbódú ẹ̀. wàláì àbí dùn. àwọn díẹ̀ sà. Ọlọ́run gbọ́ fúnra náà ní tàbírí àwọn onírọ̀. bẹ́ẹ̀ni ọjọ́ tó ṣe ara wọn sì. fúnra Ọlọ́run ló tàbírí wọn. àṣírí olóòlù ti túbà yẹn wọn ló máa lọ. kò sí ẹgbẹ́ tó kò sẹ́nìkan tí ó jókòó síbi ẹbọ tọ́lọ́run ní padà bá yí ẹ̀jẹ̀. Ọlọ́run ti bá yẹ olóòlù jẹ́ báyìí fún rẹ̀. wàláì ẹ fi àwọn tí wọ́n ń gbọ́dọ̀gbọ́dọ̀ ẹ fi wọ́n kalẹ̀ nǹkan jẹ́ gbogbo èèyàn. bẹ́ẹ̀ni. nǹkan yí àwọn èèyàn ẹ tó jẹ́ pé òdodo ìsìlámù lòdì sáré ó yí àwọn èèyàn ẹ tó dẹ̀ bínú èèyàn tó bínú èèyàn tó fi ń kọlu ẹ̀sẹ̀ Ọlọ́run bí náà rí gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni o. ẹ mọ̀ wulẹ̀ ìjàmọ̀ ìdákọ̀ Ọlọ́run rí kálukú. bẹ́ẹ̀ni. ẹ tó ti torí Ọlọ́run bá fẹ́ ilẹ̀ tó lórí Ọlọ́run bá sàn fẹ́ẹ̀sì òkè náà lẹ́tọ̀ lórí. àmín ni Allah àmín ni Allah. Ọlọ́run ní bá islam gbogbo wa jẹ́ o. àmín o àmín o àmín o. Assalamu alaikum warahmatullahi. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. adúpẹ́ fọlọ́hún ẹ̀yin èèyàn ayé nídìí àwọn èèyàn tó fẹ́ pè wọlé sí ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ pè ayé mo yìí sojú òpó lẹ̀ fún yín kẹ́ pè wọlé sojú nípa láìfù ni ìwọ mọ́gàjì àbíkẹ́ olóúnjẹ oníranù oníranù bíi gírísì ìranù láyé ta wà yìí ayé tó tó ayé kámẹ́rà ọ̀nà ayé tó tó ayé àkàmẹ́rà ọ̀nà ayé tó tó ayé kámẹ́rà láyé kámẹ́rà ta wà yìí ayé tó tó ayé kámẹ́rà tá à ń lo kámẹ́rà lọ́wọ́ ẹ ló salamu aleykum. Wa alaikum salaam wa rahmatullahi. ẹ lẹ́sà o. láti Sweden la ti pè. ẹni láti sọ̀rọ̀ sókè o bàbá wa láti Sweden. ẹ ló sà o. à ń gbọ́ yín dáadáa báyìí. láti Sweden la ti pè à ń fọ́lọ̀ yín dáadáa. ọlọ́jà káwọn náà lè lọ Sweden ọlọ́jà àdúgbò kébì náà lọ Sweden o. ẹ̀yin tẹ́ ń fò bí ẹyẹ ní gbogbo gbà. ẹ lẹ́sà. ọlọ́wà ṣe lọ́rùn ṣáda. àwa nìyẹn sá o. àwọn àfa oní humanity kọ́lọ́n kó gbé wa lékè wọn. àmín 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 o. àwọn tí ń kún àwọn èèyàn ìgbà lọ́wọ́ tán fi ń ṣe ìtàkàn ṣe ṣé ká máa ní ẹgbẹ́ kó máa gbé èèyàn tí ń ṣe nǹkan dáadáa sí i. àmín. ṣé àwọn tí ń tẹ̀lé àwọn tí ń gbà ṣé àwọn náà lè gbà kán gbé rí ìyá wọn àbí kán gbé yẹn. àti wọn gbórí ọkọ wọn dání. àbí kán gbé ọmọ wọn dání ṣé àwọn náà lè gbà. ṣé lè gbà rú ẹ̀. irú kìíní ká tẹ̀ ní ìṣe àṣà ni àmọ́ bí tójú ti làdé yìí ó yẹ kí kán fura sí kán yọ àwọn kankan kó gbogbo ibà gbogbo náà ni ò jẹ́ káwọn ìgbó máa fún wa níyì kan máa tó ń gbàdán bá rí àwọn ìyá àwọn èèyàn ìbẹ̀rẹ̀ náà kò ní àwọn tó ń pa gbé yàrá wọn sí. gbórí èèyàn dání gbórí èèyàn dání ẹ wá ń pariwo kiri orí ọmọ nìyàn. ṣé kàdàdà sílẹ̀ yìí gbogbo ẹ̀ nífẹ̀ẹ́ sì máa ní àwọn mùsùlùmí nípa àyàn àwọn tìmí nípa ṣé gbogbo èèyàn tí nígbà kan ṣe darí fún ẹni tó pé olóòlù fi ọdún tó ní àyìnbá ya èèyàn tí olóòlù ti pa wá lọ ṣé èyí ni ṣé nǹkan dáadáa ṣé nǹkan. mo ní ìdáwọn fídíò yẹn. ṣé máa sọ pé àyìnbá ya èèyàn tí olóòlù ti pa wá lọ ṣé nǹkan dáadáa sílẹ̀ yìí. kọ́lọ́n kó bà fún wa. àmín o àmín ni ọ̀la. àwọn afáwọn ní humanity àtàwọn tó tó kù lẹ́yìn náà Ọlọ́run kó gbé kó fi Islam ti borí wọn. àmín o. àwọn tó fi fò fẹ́ǹsì lọ́nà bí àṣà malam
Adépọ̀jù nígbà àwọn tó ti fọ fẹ́ǹsì lọ́nà lórí gbogbo wa báwo àwọn tí ń ṣe interview àwọn báwọn bàjẹ́ wà yìí yàmọ̀ jẹ́ ràdá tí yàmọ̀ jẹ́ orúkọ bẹ́ẹ̀ni Ọlọ́run kó dá padà. àmín ya Allah àmín inshallah bí kò rí àtìlá. àmín ya Allah ẹ ṣeun pọ̀ sá wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. nọ́mbà yẹn ó lọ lórí WhatsApp o fẹ́yìn dábẹ́ pẹ̀lú látòrí WhatsApp lẹ́ẹ̀ fi pè àṣírí olóòlù ti tú o orí èèyàn tó ń gbé dání ó gbọ́dọ̀ proof ẹ̀ fún ìjọba ó gbọ́dọ̀ proof ẹ̀ fáwọn ọlọ́pàá pé orí ọmọnìyàn ló ń gbé dání orí ọmọnìyàn ẹ̀yin kan ẹ̀yin wèrè kọ́lẹ̀ ń tẹ̀lé lẹ́yìn inú yín wọ́n ń dùn pé olóòlù tí ó bá pẹ́yìn tẹ̀lé kọjá wèrè ìwọ jẹ́ inú jẹ mọ́gàjì àbíkí ló jẹ wọ́n wá ń sọ̀rọ̀ ó wà nílà káyì lórí ó tún wá ń bú bàbá wọ bolúwo ṣé bàbá wọ bolúwo wà ní tó lè bù ṣé wà ní tó lè bù ṣé ẹnu ẹ káwọn àwọn òní fún ẹ lẹ́sìn àwọn ọmọ wọn tá máa gbá sí fún ẹ̀rẹ́ tá a máa kó bu ẹ dáadáa salamu alaikum. anyway àmì àlẹ́ pàtàkì àti dábò tó gbé àti bàbá tẹ̀ ń dáhùn. alájẹ bíbí. à ń gbọ́ ẹ̀yọ́ ṣé mùsùlùmí kọ́ ni yín ni. èmi ò fi ṣe mùsùlùmí ṣùgbọ́n mo wà lọ́ mùsùlùmí. ṣé ẹlẹ́bọ ni yín ni. mo ti jáde ẹ̀ máa gbọ́ nínú ẹlẹ́bọ ni mí ọmọ èṣù ni mí. ọmọ èṣù. mo ti jáde kìrìtẹ́nì mùsùlùmí àti wọ́n tó ń sọ̀rọ̀ ìjọba jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ tí mo pè é fún kẹ́ẹ́ tó bú mi mi ò bú yín mo máa gbé mi ìyàpẹ̀ kiri mi ò lè sí Nàìjíríà èyí ẹ̀rù lọ́mà tí mo fi pè é. India rẹ ti ń pè yìí India àbí bolele àbí Dubai. ẹ̀kẹ́ sáà ti Nàìjíríà dà. ẹ sí ìlú òyìnbó ẹ wà ìlú àwọn àwòkà wọn gba àwọn ìlú òyìnbó ẹ sọ̀rọ̀ yìí. tọ́tọ́ ni na India wà nílùú òyìnbó ni ṣé India wà nílùú òyìnbó ni. ṣé nọ́mbà Libya nìyẹn. India India. ìlú wo lélẹ̀. Israeli ni ok Israeli ẹ òyìnbó. ẹ bá fẹ́ mọ̀ ẹ jẹ́ kí n sọ kí n jọ fún yín sẹ́rí ibi káwọn àdàgbà dé ìṣẹ́yìn àdàgbà nínú mi ọ̀rọ̀ pé bóyá alágbádá ẹ̀wọ̀n tó ti parí bọ́lẹ̀ ẹ̀yin lẹ́jẹ́ kọ́kọ́ mú nǹkan tó ń jẹ fún mi ayé mi. mọ́tò pẹ̀lẹ́ bọ́tẹ̀ tẹ̀lẹ̀ mọ́tò pẹ̀lẹ́ bọ́tẹ̀ tẹ̀lẹ̀. ẹ máa gbọ́ Yorùbá ni mí ọba ayẹyẹ ni mí ọmọ ìpàdé gidi. tó bá jọ ọmọ ayẹyẹ ni ẹ tètè ó yá ọmọ ayẹyẹ ẹ go straight to the point. go straight to the point ẹbọ nígbà tá a ti wà kékeré tá a bá tẹ owó lórí ẹbọ máa kó a máa tọ̀ sí a máa ná nígbà lọ sí tù mo mọ tí ń jẹbọ kẹkẹ ẹ̀yin kọ́kọ́ gbé kí n tó fi ń búyàn tí mo sọ nìyẹn. wọ́n fi ń búyàn báwo. kí wá lè wá fẹ́ sọ ẹni sòrò ńgbà tó ń bọ èṣù nù lé yín láàrin èmi àti yín iṣẹ́ ń gbọ́ sà. ok ẹni pé wọ́n ń bọ èṣù nínú ilé yín ẹ̀yin náà dẹ̀ rí pé lájọ tó ti ń bọ ẹ má ṣàbòsílẹ̀ ẹ̀mí ara yín láàrin èmi àti yín ṣó dáa kọ́ máa bọ èṣù. kò sí nǹkan tó dáa tó. bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó dáa tó. tẹ bá bọ èṣù tẹ bá bọ kílè rè tẹ́ ń jẹ́ inú bí bọ èṣù. òun náà ni mo bá bọ yẹn kẹ́tọ́ yẹn bá ń béèrè tó bẹ tẹ́lẹ̀ rí ìsọ́dún tó dáa ń bẹ̀ ní wọ́n ní tí a bá bọ ibi tó ń gbé àdìjẹ́ ọ̀yẹ́ ká gbégún yẹn lẹ́nu ká lọ gbé jẹ́ nìjọba nìyẹn lọ́sẹ̀ ń pálọ̀ níbi tí ti jáde nìyẹn ṣé àwọn ẹlẹ́bọ wọ́n wáyé tiwọn ẹni sòrò bàbá tó ní bàbá yín tí wọn ò ní nǹkan tó ń sẹ́lẹ̀ yín. wọ́n ní o wàláì original Yorùbá ni mí wàláì original Yorùbá ni mí. ẹjẹ ìtọ́jú tí mo bá wá ẹ̀sán tẹ bá wà kébìnrin wa ẹ̀ lè bẹ̀rẹ̀ ọ̀lẹ̀ kí n má sọ̀rọ̀. ẹni pé pásítọ̀ kan pé wọ́n bá orí orí ẹ̀ lónìí lọ́wọ́ ẹgbẹ́ tó ń kẹrẹ yẹn wọ́n borí orí èèyàn bí ìjọba ìjẹba àti tó borí olóògbé borí ẹnìkan ọjọ́ tá àwa dàgbà nígbà táwa kéré tó lóòrùn jáde àwa dàgbà pé obìnrin kì í rí bẹ́ẹ̀ ni ẹsìn tí wọ́n ní nǹkan tó ń bì ní ìbùjẹ ó yẹ kí mùsùlùmí ó tiẹ̀ ó yẹ gbogbo nǹkan tó ń tọpa tó ń tọpa ẹjẹ ní ọ̀sẹ̀ rẹ̀ tó lé sẹ́wọ̀n ó ronú ilé ẹ̀ níwọ̀n pé. ó ronú ilé ẹ̀ báwo ṣe máa gbé orí èèyàn dání orí èèyàn ẹni sùúrù ṣé ó lẹ́tọ̀ọ́ àti máa gbé orí èèyàn kiri. lọ́wọ́ yàtọ̀ bẹ̀rẹ̀ lọ sí kẹ́kọ̀ọ́ sí kẹ́kọ̀ọ́ tó wọ̀ yẹn lọ sí kẹ́kọ̀ọ́ sí ládùúgbò kan ẹgbẹ̀rẹ̀ tí ẹni pé ó yẹ kó rí kò yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ kẹ́ tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ náà. so yẹ kó gbórí èèyàn dání ẹni sùúrù ṣe kó máa gbórí èèyàn kiri. ẹni tó kọjá yìí tó rìn tí ò yẹ kó rìn tó lẹ́nu yẹn lóbi gé orí ẹ̀ dání òfin òdẹ mú ṣẹlẹ̀ polórí burúkú lolóòlù ṣẹlẹ̀ polórí burúkú lolóòlù ó gbé orí ọmọnìyàn dání bọ̀dá wa kó dáná. nígbà tí wọ́n pa dìbò láyé òsì kí ni wọ́n ṣe sí. tó pa dìbò lábàwò. ìdìbò náà kẹ́sọ̀kò ní Sókótó ẹ wà ń bẹ̀ náà. àlẹ́ ni mo wà ń bẹ̀ bẹ́ẹ̀ gbàjọ jù lóko ni. ṣé ẹni sùúrù àwọn ẹni tó jù lóko according to law ní Sókótó wọn mú wọn àbí wọn fọlẹ. ẹ má parọ́ wọn arrest wọn náà kí ló dé wọn ṣe fọwọ́ fún ọ báwo ẹ wá fún wọn lẹ. kí ló ṣe fún ọ báwo wọn jẹ́lì wọn náà. wọn ṣe jẹ́lì wọn. wọ́n sọ pé wọ́n ń wò wọ́n rí báwo oúnjẹ pọ̀ máa ń rí tọ́lẹ̀ ń wò ẹ jẹ́ máa ní ká gbà wọlé. tólóòlùbá tó bẹ́ẹ̀ tó bá bí re tó bá bí olóòlù re tó bá di next year àkójọ àpàdé ní Liberty Stadium
kò lè jẹ́ ká ẹ pàdé. Kò bíré. Wọ́n ò tí ì bí olóòlù dákẹ́mi àti ẹjọ́ pàdé Liberty Stadium kó sọ pé ká pàdé mo máa organize obìnrin 1000 máa wà ní Liberty Stadium. Odindi ọba ló sọ̀rọ̀. Odindi ọba sọ bàbá wa sọ pé bàbá wa kọ́ advice pé ẹ̀yin má lọ ṣe ilé iṣẹ́ wọ́n advice ni wọ́n pàṣẹ. What happened? Ọ̀rọ̀ tó bá kẹnu kábíyèsí jáde. Bàbá gbà wá nímọ̀ràn ni bàbá wa Olúbàdàn pa wá láṣẹ pé ẹ gbọ́dọ̀ bọ́ta obìnrin wọn pa láṣẹ wọn gbà wá mọ̀ràn ni. Wọ́n ní ẹ̀mádìí kọ̀ọ̀kan bá lọ kí wàhálà má lọ ṣẹlẹ̀ kọ́ má lọ ṣe ilé iṣẹ́ bí kẹ́fọ́ bàbá wa Olúbàdàn advice wa ni wọn pa wá láṣẹ pé obìnrin ò gbọ́dọ̀ rí wọ́n ní obìnrin yẹn bí kẹ́fọ́ ẹ sá fún wọn o ọkọ̀ advice ni wọ́n advice ni fẹ́. Yìí sí báwo àní bàbá wa Olúbàdàn advice ni bàbá tiwa lọ́jọ́ náà wọ́n advice ni náà. Bàbá wa lè advice wa a lè wo advice bàbá wa pé ṣé ohun tó ń sọ yìí ṣá lè gbà wọlé a lè wọ ẹni sùúrù a lè gba advice wọn a lè má gbà á kí ni ìdí tá a máa fi gbà á ni pé bàbá wa ibi tó tọ́ wa sí ojú ọ̀nà ni bàbá ni pé bàbá wa ibi tó tọ́ wa sí yẹn kò lọ stylishly la máa fi yẹlẹ pé bàbá ṣẹ́rí àwọn ẹlẹ́bùn ara wọn náà ní kíní yẹn mú kò mú mùsùlùmí kò dẹ̀ mú christian so àwọn máa kọjá tiwa wọ́rọ́wọ́ àdé nígbà wọjà ó tán wọn ẹ ṣáà máa jà ó ti tán ó tán máa parí ẹ̀sìn nìyẹn bàbá dáadáa ni wọ́n náà. kẹ́ẹ̀tó kéwú jáde níbi kéwú tẹ́ bá sọ fún jáde kéwú jáde kéwú tó tẹ̀ kẹ́ẹ̀tó kéwú ẹgbọ́n pé bùkọ́ wà lóde olóòlù náà tó bẹ̀rẹ̀ tó gbọ́dọ̀. ẹni sùúrù àṣírí olóòlù ò tí ì tú ni ó ṣẹ̀ṣẹ̀ tú báyìí ayé olóòlù ti bàjẹ́ báyìí ẹ̀yọ́ wọn ni. lágbólé wọn ewu agbo ẹni sùúrù bàbá wa ẹni sùúrù máa jẹ́ kẹ́ sọ̀rọ̀ yìí ẹni sùúrù ṣé mọ̀ pé olóòlù nínú agbolé wọn ó sọ jáde pé òun ò gbọdọ̀ róbìnrin fọjọ́ mẹ́rin àbí tóun bá jáde àbí bẹ́ẹ̀ kọ́ ni sà. kẹ́yìn náà wá ní èṣù tẹ́ ń bọ́nu family house ti yín yẹn náà kẹ́yìn náà wá sọ pé ọjọ́ méjì o ẹ̀yin náà ò fẹ́ róbìnrin tẹ́ bá jáde kẹ́yìn náà wá gbéṣù ti já ṣé mọ̀ pé òfin èkìlọ̀ pẹ̀ ráìtì tó lòlù lẹ́yìn náà ní lágbolé yíjà àbẹ́mọ̀ ni. tí tó bá tẹ̀lé sẹ́yìn bẹ́ẹ̀ tí mo bá sọ bẹ́ẹ̀ mo rẹ̀ ti sọ ibi tí mo máa gbà tó ẹni tó bá ti wá pàdé mi lọ́nà ibi tí mo gbà kí èsì gbogbo ọ̀nà pátápátá ni máa gbà. gẹ́tì kan tí mo sọ kí olóòlù bólóòlù ṣe sọ yẹn tóun náà bó ṣe ní right lẹ́yìn náà ní right ní tí mo sọ nìyẹn ṣẹ́ gbà bẹ́ẹ̀. sọlọ́ọ̀lù ibi tó gbà yẹn sóhun ló ní ni sọlọ́ọ̀lù ló ní gbogbo ọ̀nà tó gbà ní sóhun ló ní àbójá náà gbólé ẹ̀ olóòlù náà fẹ́ gba lápẹ̀túwe olóòlù náà fẹ́ gba gẹ́gẹ́ kọjá òun fẹ́ gba mọ̀pọ̀ kọjá sóhun ló ní mọ̀pọ̀ olóòlù gẹ́gẹ́. ok lẹ́yìn máa ń kírun dàbí ìjẹba ń tẹ́lẹ̀ tó ti fi mọ́tò ní kọjá tí aláboyún bá ń bọ̀ tó bá fẹ́ lọ bí gbọ́ngàn bolo máa gbà tẹ́ bá já ìrun mi. ẹnu àbá ìsìlámù fọwọ́ sí wọ́n máa pàṣẹ ẹ̀kọ́ kọjá bá aláboyún ní ẹjẹ́ kọjá kúrò náà fún wọn. ìsìlámù fọwọ́ sí Saudi Arabia ló ní ìsìlámù tó sì ń kẹ́ tó kọ́ ọ̀tọ́ ìsìlámù. no tó bá jẹ́ pé Saudi Arabia ló ní ìsìlámù ni ẹ gbọ́rọ̀ yìí o mo fẹ́ kó yé yín o tó bá jẹ́ pé Saudi Arabia ni tó bá jẹ́ pé ẹ̀sìn àràbó ni ìsìlámù ni nígbà táwọn bí Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ wọn bá gbé ìsìlámù fún bóyá announce ìsìlámù àwọn àràbó ló yẹ kó embrace ẹ lọ́wọ́ ẹ̀ àwọn àràbó kan kíkèké sí ẹ nípa àgbáwọlé ọ̀rọ̀ tí ò dàrú nìyẹn torí gbogbo ẹ̀yin tó bá ń parọ́ pé ẹ̀sìn àràbó ni tó bá jẹ́ pé sí àràbó ni ànábì Muhammad ò ní làágùn jìnnà fáwọn èèyàn ẹ̀ àwọn èèyàn ẹ̀ kíkèké sí ẹ̀ fáwọn ògbáwọlé wọ́n lé gbà tó ń lé àwọn èèyàn tí ò ń ṣara àwọn èèyàn díẹ̀díẹ̀ nínú àwọn èèyàn ẹ̀ lọ́kọ̀ àwọn èèyàn títìtì tó ń lóǹkà nínú àwọn èèyàn ẹ̀ náà gbà fún àwọn èèyàn tó ti ẹ̀ mọ́rí tí ò ṣara àlú yẹn náà tó wá gbà fún tí tó fi kọ̀dọ̀ tiwa iná ẹ̀yin wá sọ pé sí àràbò ni. ẹ ó dẹ̀ ẹ má sọ̀rọ̀ yín sáà ẹ má sọ̀rọ̀ yín. nígbà tí anabi Musa anabi Ibrahim àlejò àgbẹgbẹ ẹ ṣáà tó máa anabi tó kọ anabi àwọn mùsùlùmí. anabi Ibrahim anabi pọ̀ ìwọ ń bẹ̀. anabi Muhammad sara torí pé tí dárúkọ àná. àṣírí yìí ti tú ṣètìlí pọ́pùrọ̀ ni gbogbo ẹyẹ èèyàn òpùrọ̀ ni bàbá mi ò bá yín sọ̀rọ̀ mọ́ mi ò bókùrọ̀ sọ̀rọ̀ ṣe pé máa yí pé rẹ̀ ó ní ẹlẹ́bọ lòun ó tún wá dì sí ó tún wá ní bóun ṣe jẹ́ kiri yóò yìí kírísítẹ́nì ni o sábà nípa ẹ̀ọ́dọ̀ torí ọlọ́run kírísítẹ́nì lọkùnrin yìí ó padà confam pé kírísítẹ́nì lòun wáyé tó parọ́ tẹ̀tẹ̀lẹ̀ sàlámà lẹ́kùn láti Nàìjíríà ẹ̀ọ́dọ̀ láti UK hello láti UK ẹ̀ọ́dọ̀ bọ́dà sáyé láti UK láti Nàìjíríà lọ́kọ́ kọ́kọ́ wọlé hello láti Nàìjíríà ó kẹ́ sọ láti UK. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Saheed orúkọ tí a lọ láti UK. Láti Manchester. Bọ́lá Saheed Manchester kọ́yì. Àbáwọ̀ kọ́yì. Leeds mo wà Leeds. Ọ̀tọ̀ lẹ́ntì mo rò pé wọ́n pèsè lẹ́sà o. Bẹ́ẹ̀ni, naam, alhamdulilayi, Ọlọ́run bá kun yín o. Àmín. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí pé kọ́lọ́n kó bá paná Adébọ̀rẹ́. Àmín. Kó tún pa ẹbọ bọ́bọ́ rẹ̀. Kó tún pa. Gbogbo àwọn aláṣiṣe pátá. Kó bá pa wọn rẹ̀. I understand, wọ́n gbógun ti Islam lọ́wọ́ bẹ̀tẹ̀ mi wò gbé. Bẹ́ẹ̀ni. Èmi ò ṣe kí ni
gbé wọn tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni àkọ́kọ́ ń bẹ̀ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé àwọn ìjọba ló ń fi orí ara wa gbára wa. Bẹ́ẹ̀ni. ọ̀nà tó fi fúnra gbára ni pé lọ́ndà òfin Nigerian constitution èèyàn kan ò ní àṣẹ láti sọ pé èèyàn kan ò gbọdọ̀ jáde. bẹ́ẹ̀ni náà kò ń ṣe olóòlù nìkan o ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní Kòròdú alhamdulilayi àpọ̀ mi ò kó ní ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú àwọn ìjọba òṣù ẹni tó bá di kó wá di iṣu àtàyàn yan táwa ń bára wa jà àgbà náà ṣe máa wá dìde. bẹ́ẹ̀ni àwọn ọmọ tí wọ́n fẹ́ lo hijab àwọn ìyàwó fẹ́ lo hijab wọ́n ní wọ́n gbọ́dọ̀ lo hijab kọ́mọ hijab afáàjà lọ Supreme Court àwọn kan tẹ̀ láwọn ìyàwó gbọ́dọ̀ jáde àwọn ọmọ wa gbọ́dọ̀ jáde ká bá sọ̀rọ̀ ṣé ìyànjẹ kọ́ nìyẹn. ìyànjẹ tí ó dàrú ìyànjẹ nínú àwọn. arisala rasulahu bili udawa dinu al-haqi li yuzirahu ala dinihi wala kari al-mushrikin ọlọ́ọ̀bá Allah agbe wa lékè. wakafa billahi shahida náà ibi tí mo ń lọ òun náà ni pé àwọn ìjọba náà ló lè yanjú ọ̀rọ̀ tó dálẹ̀ yìí. bẹ́ẹ̀ni n tó ń pè láti Nàìjíríà kọ́kọ́ ní sòrò à ń gbọ́ yín. kiri yóò ṣe tiẹ̀ wọ́n nà wá pàṣọ wọ́n nà wá lẹ́gbàá ọ̀dẹ̀ ká má pariwo. bẹ́ẹ̀ni wọ́n nà wá lọ́gbà ẹlẹ́bọ̀rọ̀gùn ṣe tiẹ̀ kiri yóò ṣe tiẹ̀ ṣé wọ́n fẹ́ ká fi ilé ayé lẹ̀ fáwọn ni. ṣé ká kú ni a lè fi ilé ayé lẹ̀ afásayid. ṣé ká kú ni. pẹ̀lú ògbọ́n ọba ilé ẹjọ́ ló máa bá yanjú wọn tó wà lẹ́yìn. bẹ́ẹ̀ni tó lóòlù orí èèyàn tó wà lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀. bẹ́ẹ̀ni tó láwọn ní fílẹ̀. bẹ́ẹ̀ni ẹ máa ní káwọn kan máa jáde pàtí Ìkòròdú mò ń gbé afásà ó sì ń ṣẹlẹ̀ ní Ìkòròdú lọ́dọọdún Lagos State government ọ̀ṣẹ́ ọkọ̀ sí náà. bẹ́ẹ̀ni wọ́n ní àwọn ògbọ́dọ̀ jáde wọn ò tún ní lọ sí school wọ́n tún affect exam níbi kan wọn ò tún ní ṣe exam. ẹ wò náà ṣé tó bá jẹ́ pé àwọn mùsùlùmí ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ṣé gbogbo Nàìjíríà ò ní dìde. adariwo. so àwọn tó ń ṣẹlẹ̀ o ilé ẹjọ́ ló máa bá dá ọjọ́ tó wà ìjọba lónídàkúdà ìjọba ló ń fi orí ara wa ló fi gbára wa lakúndínùkún wàdíyàdín. kọ́ ṣe tí wọ́n ká ṣe ti wá kọ́ má ti stop wa. bẹ́ẹ̀ni ẹ ṣe ẹ̀sìn tiyín àdín lọ́wọ́ tí kiri ó bá fẹ́ ṣẹ̀sìn ó gba ṣọ́ọ̀ṣì lọ táwọn bá fẹ́ ṣẹ̀sìn àgbà mọ́ṣáláṣí lọ ẹ̀yin náà gba ṣíráàyìn lọ náà. wáyé tó wá ń dàdúrà mu àfàsáìdì lútà náà bí èmi sí Lagos àná bí mi sí ìgbà tá a kéré wọ́n máa pariwo rorororororororo at the end of the day nísìnyí ìgà ni oru wà kò disturb wọn lé kò máa mú parọ́ ni ọmọ èkó ní. ìkejì ẹ̀yọ́ náà ṣe tiẹ̀ àwọn ogun tó ń ṣe wọn já ṣọ́ọ̀bù wọn já ọgbẹ́ tàbí wà náà kẹ́yìn máa lọ sìn. so olóòlù náà gba tẹ̀sí balógun lọ kó lọ ṣe olóòlù bẹ́ẹ̀ ó ṣe gbàtẹ́ sọ̀rọ̀ stadium lẹ́ẹ̀kan àwọn òun ṣe ojo à ń ṣe kí ló ń ṣe olóòlù a lè kó àwọn sísá jáde millions ká lọ fèsì olóòlù. kọjá pàdé àfẹ́ dàdé rú ni àfẹ́ ṣe bẹ́ẹ̀ níbẹ̀ àwa òun ṣe ojo mùsùlùmí òun ṣojo a kì í ṣojo rárá so kọ́ má dẹ́rù bà wá tábà dálẹ̀ ká tún ṣe àwọn ọmọ fẹ́ fi sọ wá lẹ́nu ni bẹ́ẹ̀ ilé ẹjọ́ làwọn máa gbà lọ àwọn máa lọ fight ẹ̀ ní kóòtù ni. bẹ́ẹ̀ni o ní ẹ̀kọ́ kọlọ́dà Nigeria constitution anybody ò ní right láti sọ pé lágbájá ògbọ̀rọ̀ jáde ìjọba nìkan ló máa impose curfew. ìjọba nìkan ló lágbára agbára yẹn náà. bẹ́ẹ̀ni tí wàhálà bá ṣẹlẹ̀ nílùú ló máa impose curfew. bẹ́ẹ̀ni kò dẹ́ ṣe fún gender kan kò ṣe fún gender kan. that is it. fún gbogbo ẹbọdì ni. tó ń ṣe ní Ìkòròdú tó ń ṣe ní Ìjẹ̀bú tó gbogbo ẹ̀ rubbish ni. so ìjọba ló ń sori ara gbára wa káwọn ìjọba lè tètè dé ń sìn ó ti ń rúgbọ́ bọ̀ báyìí o. orúgbọ́ bọ̀ káwọn ìjọba lè tètè dé orúgbọ́ bọ̀ náà ayé ti lajú náà òṣàṣà ayé ti lajú náà. ayé ti lajú so ọ̀rọ̀ tèmi nìyẹn okun bẹ́ẹ̀ gbogbo ayé ló ń gbọ́ program yẹn èmi náà máa ń kọ lórí Facebook ẹ ti lọ pọ̀jù láti wà live sí àwọn tó ń gbọ́ mi náà tó ń mọ̀ mi náà máa mọ̀ pé mò ń sọ̀rọ̀ nǹkan tá máa ń sọ ní Ìkòròdú bá ti wà bẹ́ẹ̀ nìyẹn ẹ ní láì láti sọ káwọn ọmọ wa máa jáde káwọn ìyàwó máa jáde ṣe bó ẹ tó sọ̀rọ̀ tó ń sì ṣe oníṣẹ̀ṣe aláṣìṣe ni wọ́n á sọ̀rọ̀ Deborah ìjọba kọ́ ló máa rẹ̀ tíjọba bá fi àwọn èèyàn lẹ̀ tó bá pa èèyàn ìjọba ló fẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ló fẹ́ẹ̀lì duty wọn náà ní ọ̀ká wa. ẹ wá fi yẹn ṣe excuse gbogbo tó ń sọ lórí Facebook nìyẹn ẹ pa Deborah ṣètò sọ olóògbọ́dọ̀ pa èèyàn ṣé yẹn make sense afasayid so pẹ̀lú ògbọ́n ọlọ́run bá ọ̀sílẹ̀ yẹn lábòsí o kò lè sínú tán kò sí ẹbọ ológun kan tó wíyàn mùsùlùmí kò possible so kọ́lọ́ba alákòókún wa o ó máa paná adébọ̀rẹ́ ó lè bá gbé sínú ọ̀gá mo fọ́lọ́ program yìí lọ wà nílé mo ṣe parí iṣẹ́ ni jazakumullahu khairan assalamu alaikum warahmatullah. wa alaikum salaam warahmatullahi wabarakatuh ẹ ṣe pọ̀ broda wa láti Leeds ọlọ́ba wa dúpẹ́ fún ìsàwọ̀ ọlọ́ba wa dúpẹ́ fún ìsàwọ̀ èèyàn kan pè láti Nàìjíríà àmọ́ bọ́ àwọn èrò ti da kọlù bókínì wáyé ọlọ́jà sóríire ẹ jẹ́ ká gbé kọlù broda wa yìí láti Nàìjíríà. Salaam alaikum sa o. Hello. Salaam alaikum sa. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Sa. Mo lérò pé mo ti wọlé sórí ètò yẹn lẹ́nu ni o. Náà. Olùkọ́ yẹn lè mi náà o, Saidi. Mo bá mi jaya lè mi náà. Brother bàbá ọkọ bọ́ọ̀lù ẹ̀ náà Saidi làwọn jẹ láti Leeds. Ẹ̀yin pé láti Nàìjíríà. Ẹ̀bí ìlú wọlé wáyé. Àti Kotonu ni o. Kotonu kẹ̀. Kotonu àti pé. Ẹ̀bọ̀n tí nọ́mbà Nàìjíríà lẹ́dọ̀ Isa. Mo fi store ni mo lóòdù WhatsApp mi ni. Àbọ̀ lóòlù ló lẹ́yìn náà lọ Kotonu. Olóòdù kọ́ olóòdù tó wálé o, ìbífẹ́ dásètò ni o, torí ẹni tó pè nísìnyí tó pè yín nísìnyí orí pé ẹni yẹn àbùkọ́lọ̀ kó lékun làákàyè wọn ẹ kọ́kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni o tó ní ẹni yẹn sì rìn ọlọ́wọ́ bá lánú gbogbo èyí tí ẹ̀ ń gbé ẹ̀sìn tí Ọlọ́run lò ní sábàbí dáadáa Ọlọ́run ní gbogbo yín lẹ̀ báyìí o Ọlọ́run àlùkò yá àwọn fúnra ara ọgbà àtòyé Ọlọ́run aláàlú tó bá wa jogún ẹ̀ fún yín Ọlọ́run àlùkò yá Ọlọ́run yóò ní bàjẹ́ o Ọlọ́run ní fọmọ yín yín kò ní fẹ́ yàwó bóyún gbogbo tí wọ́n fi rọ́rọ̀ sọ sí yín lára Ọlọ́run aláàlú yóò dínà bẹ̀ fún yín sẹ́rí ọdún méjì èmi fi wo ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ẹni tó sọ̀rọ̀ nísìnyí ibẹ̀ nìyẹn sì rìn kákọ́kọ́ gbé látòrí àkọ́bí ọmọ ẹ̀ tó ń tó náà
kúrò níléèwé tó wá sí ìfọwọ́ wọn tó bá bórí ọmọ rẹ̀ lọ́wọ́ wọn nídọ̀kejì sẹ́nu rẹ̀ ó dùn. kò ní dùn o. kásì yẹn lẹ́ni ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́dún bá fẹ́ jáde wò ní kólódùn ọmọ jáde. Bẹ́ẹ̀. káwọn kówó jọ náà kó rọra ilẹ̀ tó bá pọ̀ níbàdàn kó bọ́ sínú gbó. kó bọ́dún gbóbi kan kó lọ tẹ̀lú. kó sì di few village ẹ kó bá wá débẹ̀ kó bá lọ sórí ilẹ̀ wọn wọ́n bẹ́ orí rẹ̀. kó lọ dánú tẹ̀ kó lọ tẹ̀lú síbi kan. wọ́n dàdú tuntun sílẹ̀ àbí ọ̀rọ̀ tó sínkù ní wọ́n lọ dàdú sílẹ̀ ìbáwọ̀ pẹ̀lú ìlú Ìbàdàn náà sí abẹ́ Ìbàdàn ṣùgbọ́n Buhari ẹ lọ gbẹ́gun yín níbẹ̀ omi tí ojú ti là ayé ojú ti là sọ ẹgbẹ́ ìkẹjáde ẹni kí ẹni tó bá jáde nísìn tó ń bọ̀ láti ìlú kan gbogbo tí mùsùlùmí ń jà fún ìgbésẹ̀ torí mùsùlùmí nìkan Christian bẹ nínú ẹ̀ kó bẹ̀ ẹlẹ́bọ ara wọn ló lòdì sí lẹ́kọ̀ọ́ nílé sọ́síta ni òun náà mọ̀ wípé kíní ó di ẹni kálukú lọ́wọ́ wọ́n ti àwọn ìyá mi tó pé kójú ọba tajà lójúmọ́ kò ní jẹun ọmọ ò ní jẹun ẹni kó mọ̀ jáde jọ mẹ́rin I'm on live program joy. sọmọ orí pípẹ́ dání orí owó òjò ló ná bẹ́ẹ̀ni owó òjò ẹlẹ tó ń darúwà ẹ tó ń tatáwà ẹ tó ń tepo ẹ tó ń ta ẹkọ sùgbàdo ní títì ẹ bá ti wọn sílé ní fọ́ọ̀tì tẹ́lẹ̀ wọ́n mọ̀ jáde ẹ bàbá káwá jẹ́ kó òsì nìkan ó ń bọ́ olúwo ṣé yóò fi ọlá ọbọ olúwo méjì tiẹ̀. ẹ tó gbádùn tó ránṣẹ́ jákujàku ẹ. bẹ́ẹ̀ yóò fi ọbọ ìdájọ́ títí ń gbé lóòlù kó sọ àtìmẹ́ẹ̀ tó ti ní kó máa fi wé tolúwo ẹ pé ọkàn lànà ó pàdé ó ní ẹni ọmọ yẹn gbé kó gbé fídíò ọmọ yẹn ti tẹ́tí rí orí yẹn tí ó yà wọ́n gbé síta kó gbogbo ayé orí wọ́n sá fi èpo ìjòyè sọ́wọ́ kó gbé mọ́tò yẹn síta èyí tí wọ́n mú dání kó fi hàn gbogbo ayé pé èyí tí wọ́n mú fún ìjọba ti gbé jáde tó bá fẹ́ sàbùsí kó gbé mọ́tò yẹn jáde torí ọ̀rọ̀ tó sọ ní ìṣòtítọ́ síta kúrà rẹ̀ ó ló yabi tí wọ́n ti borí yẹn dání kó gbé síta kó dẹ̀ búfù pé ọmọ yẹn ni kó wọ́n sàbùsí ọlọ́wọ́ aláàlú ọmọ fún yín ṣe ọlọ́dún ti là olóòtú ti káàsì àwọn kẹ́kọ̀ọ́ tó ti káàsì ìyàwó ti ti èmi ó sọ pé òun máa ń rí dáadáa àwọn máa ń yọjú lójú èdè òsì kan tó ṣẹlẹ̀ mo fi ọlọ́run bá tó lẹ́mìí mo fi búra bẹ́ẹ̀ táwọn akẹ́kọ̀ọ́ àwọn máa ń kó ìjọ táwọn máa ń wò kí kẹ́kọ̀ọ́ tẹ ṣẹlẹ̀ ó bí màmú ọ̀sẹ̀ jẹ́ wọ́n pò nínú lọ́wọ́ máa lè máa wòyàn mojú síta. olóòlù olórí ibu ṣé kò níyàwó nílé tó ń bá sùn ọmọ àlè onírọ́. wọ́n pò nídìí òsì ojú ọdún àwọn yẹn ti là ọdún èyí wọ́n jẹ lọ ọdún tí ń bọ̀ kò lè rí báyìí láíláí. kò lọ ọṣẹ àṣírí olóòlù ti tú. olóòlù ti ká tẹ́lá tíráì lọ́dún tí ń bọ̀ wọ́n bá àwọn obìnrin ta rẹpẹtẹ tí kẹ́kọ̀ọ́ ní ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. àwọn obìnrin náà jáde wọ́n fi dúró nǹkan olóòlù fídíò lọ́mọ ṣẹlẹ̀ kiri gbogbo lórí íńtánẹ́ẹ̀tì ni. àmọ́ ọmọ náà fi kìí jẹ́ kó ti gbé kíní ẹ̀jáde gbogbo ẹgbẹ́ ayé ti rí. ojú òbí ayé ti rí ìdá ẹni kọ́ mọ̀ èyí náà lẹ́bí ẹbí tó bá ti jáde ó ti kúrò láyé wò. bẹ́ẹ̀ni kílẹ̀ tó wá ń kílẹ̀ sásí tọ́mọ yàrá ya kíní ó yá ó ń fi láti yá torí ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ jáde tẹ́bà fẹ́ jáde ẹgbẹ́ lóru nínú agbolé yín tẹ́bà ń jó agbolé yín tọ́ba wá agbolé yín ni kẹ́ mú ṣùgbọ́n ẹgbẹ́ ní títì ìjọba ní tí wọ́n sọ fún yín nìyẹn ẹ̀dẹ́ sagidi. bẹ́ẹ̀ni. kọ́nà kó sàrí gàrí ọlọ́run bàbá pé gbogbo bàbá wa bàbá ti bí sì ní tí wọ́n ṣe kẹ́sì fò sí mo rí nínú láti kẹ́jọ́ sí fò níbẹ̀ tẹ́ mo rí èmi wò tẹ́lá wà fọ́mọ yẹn àwọn tó mọ̀ lọ wà á gun lọlé ọba wà lọ yanjú ọ̀rọ̀ yẹn fún wọn ẹ mẹ́ta ọlọ́run fún yín ṣe ọlọ́run fún yín aláàfin fún yín ṣe o àti arísìkì àti agbára àtọgbọ́n tí ò ní mú jàdá ní ọlọ́run fún yín ṣe o àwọn òdàfẹ́ nìkan ajá fún mùsùlùmí ajá fún ẹlẹ́bọ ajá fún kírísítẹ́nì ajá fún obìnrin tí wọ́n tẹ́lẹ̀ ojú ti là bẹ́ẹ̀ni ọmọ bá ṣe ìṣẹ̀ṣẹ̀ ẹ̀ náà tẹ́ ń parọ́ kámrì kan náà ni èyí náà lè ń sá sí abẹ́ tí ò da gbogbo ẹ̀ náà àti ìlàbò kí ni ń jí yín. ẹni kámrì náà ló ń lò pencil light pencil light mọ́tò tó ń gùn táyà mọ́tò mi wọ́n jò ní mọ́tò wọn lọ. àmín àlọ́ ẹ ṣe ó pọ̀ sà náà ó dàbẹ̀ pé àwọn tèmi ń pè mí ń ta bẹ́ẹ̀ ṣé ká continue ni àbí kí n pojú ètò dé àwọn tèmi ń pè mí ń ta èèyàn kọ́dà ti ń pè láti nǹkan láti ara Kòtónú kan pé ẹjẹ Kòtónú yẹn ẹjẹ ń gbé kọlù wọn náà Kòtónú pé apá ojú ètò dé àbí Kòtónú ẹ lọ sàlámù àlékún o. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ìlú wọlé ti ń pè yín sà. láti Kétu Benin. Benin Republic ok à ń gbọ́ yín sà láàrin ìṣẹ́jú kan lásàrè fún yín ẹjọ́ o. ẹ kú ètò sà. àwa ni ẹ sà. pẹ̀lú tí olóòlù ṣe tí wọ́n fi ní àìwò ẹni tó bá wò á kú. bẹ́ẹ̀ni. àwọn ms bàbá àti àwọn bíi olówó èkó gbogbo wọn bẹ́ẹ̀ yẹn èyí tí wọ́n fi ń pe Islam lẹ́sìn apànìyàn èwo wà ní ẹ̀sìn apànìyàn nísìnyí nínú àwọn ẹ̀sìn yẹn nítorí pàtẹ́ni kí n bè lọ́dọ̀ àwọn yẹn. kò yé wa fún o kò yé wa ní fún àìwò wà wà á kú gbogbo okùn pé. èwo lẹ̀sìn àlàáfíà èwo lẹ̀sìn àlàáfíà. èwo lẹ̀sìn àlàáfíà nínú méjèèjì Islam fi ọwọ́ kalẹ̀ pé ẹni tó bá ti pa yẹn pa padà so á ní káwọn èèyàn sá láti lè pààyàn ẹ̀yin wá ní àìwò bẹ́ẹ̀ nìkan wò á kó pé gbogbo nǹkan tó dìrọ̀ mọ́ ìṣẹ̀ṣe náà ni jàǹbá náà ni ìwà olè ìwà jàgídíjàgan wà wọn wá rí yẹn wọn wá ń pariwo Islam tó ní kí mo ní kí n bẹ̀rẹ̀ ní ẹ̀sà tẹ́jú sa. ẹ ṣe ó pọ̀ sà sàlámù àlékún sà ìbéèrè tí bọ́dà wa yìí ìbéèrè wọn yìí ó make sense gidi gan o Ọlọ́run bá wa dúpẹ́ fún bọ́dà wa tó ń béèrè wọ́n ní nínú ẹ̀yin tẹ́ ń ṣe àìwò owó fìrì ó kú pín bẹ́ẹ̀ pariwo ayélujájẹpọ̀ orò nínú ẹ̀yin tẹ́yìn pariwo ariwo yẹn tẹ́ fi ń pa èèyàn àti àwọn mùsùlùmí tẹ́ni ẹni tó bá pààyàn kí Islam ọgbọ́dọ̀ pa onítọ̀ padà ní tálẹ́ nire náà sàlámù àlékún ẹjọ́ lórí 1 minute ní ẹjọ́ ọjọ́ ti kásẹ̀ ńlẹ̀. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Anida wa na da seto. Ẹ dá sí láàrin ìṣẹ́jú kan ní ẹjọ́ nítorí Ọlọ́run sá. Àwọn munafiki wà nínú ẹ̀sìn Islam mi fẹ́ ọ̀rọ̀ mi fẹ́ taba. Ẹjọ́ taba bíbọ̀ jì. Tí Mùsùlùmí bá ti ń so tẹnu kò dálé nǹkan yóò da tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé nǹkan yóò da. Bẹ́ẹ̀ni. Sí ìṣẹ̀ṣe
àṣà Yorùbá yàtọ̀ sí ẹbọ bẹ́ẹ̀ni tẹnìkan wa jẹ́ mùsùlùmí nínú wa tó wá ń sọ pé gbogbo àwa mùsùlùmí fẹ́ unite pé kíní yìí èèwọ̀ nǹkan tí ò dáa àdẹ̀fẹ́ fàìtẹ̀ ẹnìkan wá pè nínú wa ó wá lóhun ó fún wọn lówó pé kí wọ́n pa náà rẹ̀ tẹ́mọ̀ pé tó o fẹ́ rí ìbínú Ọlọ́run. àgbáyé bẹ́ẹ̀ni torí àsìkò tó yẹ kí mùsùlùmí dìde kan já ni bẹ́ẹ̀ni ó wá fún wa lágbára báyìí ẹnìkan wá fẹ́ ti agbára wa mọ́lẹ̀ bẹ́ẹ̀ni o tẹ́mọ̀ pé tó o rí ìbínú Ọlọ́run o. gàásù pé kọ́ yìí máa sọ ibùkún yẹn lọ òpó náà dẹ̀ ó máa ṣe lọ wàláhì ó gọ̀ ó ti gọ̀ òun rò pé òun àgbọ̀yìn ọ̀rọ̀ gbogbo tó ń fẹ́ ṣe yẹn dáadáa ló ń fẹ́ ṣe òun kọ́ mọ̀ pé sí lòun ṣe o àgbọ̀yìn sà gbogbo ayé fẹ́ràn tó ń wá kí gbogbo ayé fẹ́ràn rẹ̀ gbogbo ayé ò lè fẹ́ràn gbogbo ayé ò lè fẹ́ràn wọn fẹ́ràn àwa náà àwọn òde kí ẹ wọn tọ́lọ́ fẹ́ràn Ọlọ́run náà wọn fẹ́ràn Jésù wọn fẹ́ràn àrọ́ ìmọ̀ọ́mọ́ àwọn èèyàn díẹ̀ lọ fẹ́ràn ok. tó bá ṣe mùnáfíkì rẹ̀ tó jẹ́ kí mùsùlùmí miss opportunity ta níyì wàláhì tẹ́lẹ̀ àrọ́mọdọ́mọ gbogbo mùsùlùmí máa ṣépè fún ni. àwọn àrọ́mọdọ́mọ ò ní jẹ́yàn. wàláhì kò ní bọ́m̀bẹ́ ibi tó ń gbẹ́sẹ̀ lé ẹ̀ kó gbẹ́sẹ̀ kúrò mẹ́ kó jẹ́ káwọn mùsùlùmí jàjà yẹn bọ̀ tó bá lóun fẹ́ ṣe mùnáfíkì yẹn délẹ̀ orí burúkú ló máa bá bọ́m̀bẹ́ o. àmín ya Allah. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ jẹ́ ń gbé last call yìí ká fi pàrọ̀ nù rẹ̀ láti ṣé bóyá Kotonu ni o bóyá Abidjan ni o bóyá Togo ni o mi tẹ̀ mọ́ náà but African. Hello, salaam alaikum sir. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹjọ́ níbo ni ìlú wo ni sà? Naam. Ìlú wo lẹ ti ń pè? Láti Burkina Faso ni. Burkina Faso. Àgùjọ mẹ́ta sà. Ìjọba pẹ̀lú sà. Ẹ máa tètè bá wa kọ́rọ̀ yẹn kó lẹ́ni ẹjọ́ nítorí ọlọ́wọ́. Ok. Àwọn táwa ní o sọ fún gbogbo àwọn yẹn náà lẹ́ti sọ yẹn kò sí kẹ̀kẹ́ lẹ́yìn kí o dúró tọ́lọ́hún. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n gbogbo ìjà tó hápù yẹn gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ yẹn tọ̀. Mo máa wà lórí live program ni. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin kọ́ sà, ẹ̀yin kọ́ ni mo ń bá wíṣà, ẹ̀yin kọ́. Àwọn ọ̀kan náà pọ̀ mi lórí ọ̀dà nọ́mbà mi. Mo sọ fún wọn pé mo wà lórí live program ni o. Mo wà live program ní pẹ́ parí. À ń gbọ́ yín bàbá wa láti Burkina Faso. Ọlọ́run mo bá fi tú àṣírí wọn. Ọ̀rẹ́ sà. Kò sí jáde lẹ́nu ó pe tako Ìsìlámù láyé àṣírí wọn mọ̀ tún náà ni bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa bíbá yín náà nìyẹn. Tó tó Ọlọ́run. Bó ṣe ń ṣẹlẹ̀ náà nìyẹn sunna ànábì ni Ọlọ́run bọ́ mọ̀ bá tó àṣírí wọn ò ní kẹ̀kẹ́ irọ́ ni wọ́n pa àwọn ọ̀rọ̀ irọ́ àrùmọ̀jẹ gbogbo lẹ́yìn Yorùbá ni wọ́n sakulé gbà yẹn gbogbo àwọn tilẹ̀ Yorùbá yẹn ti parẹ́ ó ṣẹlẹ̀ ń sakínẹ̀ báyẹn rí táwọn àfàtúnẹ̀ káwọn ilé ajáde wọn agogo wa pàdé kò sí kankan Ìbàdàn tó tún wá jẹ́ olúùlú ilẹ̀ Yorùbá ibẹ̀ ni wọ́n tún wá ti ń dẹ́dẹ́kúdẹ́ tí ó yẹ kó tiẹ̀ ṣẹlẹ̀ ní Áfíríkà bíbá yìí Ìbàdàn ló tóbi jù. Bẹ́ẹ̀ni. irú Ìbàdàn yẹn kí nǹkan báyìí máa ṣẹlẹ̀. láyéláyé kò ṣe Ìbàdàn o. káwọn ìjọba bá wà kẹsì sí àwọn ọdún tí ń bọ̀ káwọn obìnrin wọn jáde kọjọ pàdé olóòlù kájọ rẹ́ni síra wa. bẹ́ẹ̀ kan ní bọ̀dá wà síwù àbí bọ̀dá kí ló ẹ̀yin jẹ́ pé ẹ wá oyin ńlá nkọ. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Bọ̀dá kí ló gbọ́dọ̀ ẹ̀yin jẹ́ lẹ́ńgbọ́n lólu orí tẹ̀sọ́rí bí orí àgbọ̀n mi rè gùn àṣẹ́yìn tiẹ̀ ni ẹlẹ́lẹ́yìn ẹ̀yin tẹ́pẹ́ wá tó sìnkú kí ló pẹ̀lú àdúgbò ẹ wá pariwo olóòlù àṣẹ́yìn jàkújàkú tiẹ̀ àṣẹ́yìn jàkújàkú tiẹ̀ ló wà níbi ìkíní yẹn tó ń bẹ́ẹ̀ bí orò tó ló fi ń dùn. Ẹ má bínú ẹjọ́ tọ́lọ́gbọ́ ẹni tí mi ò fẹ́ gbé kọ́ọ̀lù yìí mọ́ ẹjọ́ tẹ́ ń pè tí mi ò gbé padà ẹ má bínú. Justice for orí èèyàn tó wà lọ́wọ́ olóòlù bàbá tó sọ bẹ́ẹ̀ ni pé orí èèyàn wà lọ́wọ́ olóòlù ẹ tuntun gbọ́ kó tẹ́ pé máa kojú ètò yìí. ẹnìkan bẹ tó gbé orí dání. Ó sọ pé orí èèyàn wà lọ́wọ́ ó sọ ẹ gbọ́. orí èèyàn bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn ó wà nù fẹ́ràn yẹn ẹnìkan bẹ tó gbé orí dání ó wà nù fẹ́ràn yẹn orí ọmọ nìyẹn. orí èèyàn bẹ́ẹ̀ orí tẹ́ máa ń gbé tẹ̀lé orí èèyàn ó wà nù fẹ́ràn yẹn. ṣé lóòótọ́ ni ọmọ. Orí èèyàn yẹn gangan ibẹ̀ làwọn dúró sí torí gbogbo ètò kù tó sọ yẹn àmọ́ ni orí èèyàn yẹn gangan níjọba gbọ́dọ̀ bá wa dá sí ọgbọ́dọ̀ bá wa dá sí inshallah wà lè bá wa dá sí orí èèyàn yẹn ó máa ṣàlàyé ẹnu abóni kóòtù à ń bọ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.